títí ọwọ́ mi yìí o òun ni ìwé ìròyìn Punch ó kọ bẹ́ẹ̀ ni ìwé ìròyìn Vanguard náà fà jáde o iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè South Africa wọ́n mú pásítọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan padà o lẹ́yìn ìgbà tí wọ́n tú sílẹ̀ lọ́gbà àtúnirọ kí ni wọ́n ló ṣe ẹ̀sùn ìfipábánilòpọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n fi kan pásítọ̀ yìí ìwé ìròyìn Vanguard ó fà jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà níbi tí Kwankwaso Tómọ̀ ti sọ̀rọ̀ wípé gbogbo àwọn eléyìí tí wọ́n lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ó ní ẹ wò ó òun mà kábàámọ̀ wípé wọ́n dalẹ̀ Kwankwaso ló sọ̀rọ̀ náà léde nínú ìwé ìròyìn Vanguard mo ti fà á síta. mínísítà tó ń rí sí ìlara ẹni lọ́yẹ̀ àti ìkànsíra ẹni ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìlanilọ́yẹ̀ o fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ girama káàkiri kọ̀rọ̀kọ́ńdó orílẹ̀-èdè Nàìjíríà wípé bí ẹ ṣe lè lo orí ayélujára rèé kẹ́sì máa kọtí ọ̀gbọ́n sí ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn tó jẹ́ ìròyìn òfegè òfúùtù fẹ́ẹ̀ tẹ ìròyìn àṣà tí ò ní kàn ẹ máa kọtí ọ̀gbọ́n ìṣìwọ̀n ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà níbi tí Wike ti sọ̀rọ̀ wípé inú òun dùn torí wípé òun wà lára àwọn adarí lábẹ́ ìṣèjọba ààrẹ Tinubu Wike ló sọ̀rọ̀ yìí léde nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch ẹ̀ síta. nínú ìwé ìròyìn Punch ni èmi náà rí ìròyìn títí ọwọ́ mi yìí o ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní da àwọn ilé wó ní etí ọ̀sà lórí ìṣẹ̀lẹ̀ ìkún omi kí omi má bàa yalé kí àgbàrá kó má bàa ya ṣọ́ọ̀bù ni wọ́n bá ń da ilé tó súnmọ́ bèbí odò wọ́n ń dà wọ́n wó ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. àgbáríjọpọ̀ àwọn gómìnà mọ́kàndínlógún ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n mà ti sọ̀rọ̀ tó sì ti ń rọ ìjọba àpapọ̀ láti ṣe àtúnyẹ̀wò lórí àwọn ìlànà fún ètò ààbò ní àwọn ìpínlẹ̀ wọn nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch ìròyìn ọ̀hún síta. nínú ìwé ìròyìn Punch ni èmi náà rí ìròyìn títí ọwọ́ mi yìí tó dúró te pátẹpáṣe o iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti mú ọmọ ìkọ́ṣẹ́ kan owó ọ̀gá rẹ̀ tó yẹ kí wọ́n fi ṣiṣẹ́ ló darí owó ọ̀hún kọ ibòmíì ó bá lọ fi kọ́lé owó tó tó igba mílíọ̀nù ó tún lé 50 ní ó fi kọ́ ilé o ni wọ́n bá na ọwọ́ mu ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà níbi tí ìjọba ìpínlẹ̀ Kano tí wọ́n mà ti sọ̀rọ̀ léde wípé gbogbo àwọn tí ó jẹ́ obìnrin olóyún àwọn eléyìí tó ń fún ọmọ lọ́yàn lọ́wọ́ tó wà ní ọgbà àtúnirọ wọ́n ní gbogbo wọn pátá báyìí ní ẹ dákun ẹ bá wa tú wọn sílẹ̀ a fẹ́ sanwó ìgbàsílẹ̀ wọn àwọn ìjọba ìpínlẹ̀ Kano ló sọ̀rọ̀ yìí léde nínú ìwé ìròyìn Punch náà mo ti Punch ìròyìn ọ̀hún síta. nínú ìgbéyàwó kẹ́ ẹ máa búra yín kẹ́ ẹ máa ṣépè fúnra yín kò mà tọ́ bẹ́ẹ̀ ni irú ìgbéyàwó bẹ́ẹ̀ kì í pẹ́ títí àwọn ìdí 5 kan rèé tó yẹ kí o mọ̀ bóyá ìgbéyàwó rẹ yóò pẹ́ tàbí kò ní pẹ́ bóyá ó sì tètè fi ọkọ tàbí fi aya rẹ sílẹ̀ tí o bá ti ń rí àwọn ìdí yìí àwọn ìdí wo ni àwọn ọ̀jìnmí nínú onímọ̀ wọ́n fẹ́ ní ọ̀rọ̀ ọ̀hún bẹ̀ o ìwé ìròyìn Nigeria Tribune ló tì í jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni eléyìí wà níbi tí ìjọba ìpínlẹ̀ Kwara tí wọ́n mà ti gbé àwọn ọmọ ológun dìde ìtakò àwọn bandits eléyìí tí wọ́n ní wọ́n ti ya wọ ìpínlẹ̀ Kwara àti afárá Niger ti ìpínlẹ̀ Kwara wọ́n ní ẹ wò àwọn ọmọ ológun wọ́n ti wà ń bẹ̀ báyìí nínú ìwé ìròyìn Vanguard náà mo ti fà á síta. dandan ta ìdán a ò ní padà sẹ́yìn mọ́ lórí kí wọ́n máa fi owó náírà ilé wa kí wọ́n máa fi ra epo kí wọ́n máa fi gbé epo àti gùnlé kínní ọ̀hún a ò sì ní padà sẹ́yìn mọ́ o ìjọba àpapọ̀ ló fohùn léde ìwé ìròyìn Daily Trust ló tì í jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà níbi tí ẹnìkan tó ti jẹ́ olùdíje sípò ààrẹ tẹ́lẹ̀ rí nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tó mà ti sọ̀rọ̀ pé wò ó kà má ìṣírí o sórí ohun tó bá ṣe òun náà ló gbà tó sì ń fi Peter Obi tó fi ń ṣe yẹ̀yẹ́ nínú ẹgbẹ́ òṣèlú Labour nínú ìwé ìròyìn The Nation náà mo ti mú ìròyìn ọ̀hún síta. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló wà o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra ní wọ́n ti yabo bùbá àwọn ajínigbé tí wọ́n sì náwó mú àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò ajínigbé gbowó 4 ọ̀tọ̀ọ̀tọ̀
ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn the nation náà ni ìròyìn eléyìí wà níbi tí Ọọ̀ni ti Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì tó ti ń rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó wà lókè òkun ó ní ẹ wò ó ẹ wá ṣòwò sí ilẹ̀ baba yín ilẹ̀ Nàìjíríà ilé náà màlàbọ̀ sinmi oko gbogbo àwọn owó eléyìí tẹ́tí níhùn ẹ wá lò ó ní orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ wá gbìn sí ilé Ọọ̀ni ti Ifẹ̀ ló sọ̀rọ̀ yìí léde. nínú ìwé ìròyìn Vanguard ni mo rí ìròyìn ọwọ́ mi yìí Àtíkù Abubakar ó bẹ̀rẹ̀ sí ní na ìka àléébù sí àjọ amúnimádàá ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe fi ọmọ asòfin kan tẹ́lẹ̀ rí Kàsáúré bí wọ́n ṣe fi sí gbàgà o ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Dangote ni ó mà ti pèsè owó kan fún àwọn akẹ́kọ̀ọ́ fásitì kan lórílẹ̀‐èdè Nàìjíríà owó ọ̀hún tó sì níye lórí tó ní ẹ wò ó yá ẹ̀kọ́ ọ̀fẹ́ tí mo fẹ́ fi ran àwọn ọmọ yìí lọ́wọ́ òun ni owó yìí kẹsì ló fún ètò ẹ̀kọ́ wọn. Dangote ni ó fún àwọn akẹ́kọ̀ọ́ ní owó yìí nínú ìwé ìròyìn Punch tí mo ti Punch ìròyìn ọ̀hún síta. àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ ní ẹkùn àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ọ̀yọ́ North ni wọ́n kórajọpọ̀ láti foríkorí fi ikùnlẹ̀kùn fìmọ̀ ṣọ̀kan bí ẹkùn àríwá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bí yóò ṣe ní ìdàgbàsókè tó lọ́rìn Insight Ọ̀yọ́ ló kọ. báyìí ni mo mà ṣe pàdánù owó kan tó pọ̀ owó ọ̀hún tó tó mílíọ̀nù 11 eléyìí tó jẹ́ àwọn owó ọjà níbi ìkọlù iná kan eléyìí tó wáyé láàrin ọdún kan obìnrin oníṣòwò kan ló sọ̀rọ̀ yìí léde ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa yìí. nínú ìwé ìròyìn Daily Post ni mo rí ìròyìn ọwọ́ mi yìí ó ṣe o àwọn adìhámọ́ra tẹ́nikẹ́ni kò tí ì mọ ẹyẹ tó sùn wọ́n báyìí ní ìpínlẹ̀ Benue ni wọ́n ṣekú pa àwọn àgbẹ̀ 9 ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́lọ́run kó ṣàánú wa o ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. àwọn àjọ Tescom ni wọ́n mà ti rọ gbogbo àwọn olùkọ́ wọn ní ẹ wò ó ẹ dákun ẹ bá wa tún ìlànà ètò ẹ̀kọ́ ṣe dáadáa kí ètò ẹ̀kọ́ kó túbọ̀ lè rú gọ́gọ́ sí ní orílẹ̀-èdè wa àwọn àjọ Tescom ló sọ̀rọ̀ ìlédè nínú ìwé ìròyìn The Nation náà mo ti mú ìròyìn ọ̀hún síta. àwọn kókó yìí àti kókó míì ni a ó máa tú ní ìpele ìpele bí aṣọ òyẹ̀lẹ̀ a ó sì máa nà án níbẹ̀ a ó jẹ́ kẹ́ mọ̀ bó ṣe ń lọ bẹ́ẹ̀ ni a ó máa wá gbo ẹ̀dá kan a ó tú ní bó ṣe tó àti bó ṣe yẹ eléyìí náà la ṣe ń kí yín wípé ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ a kú àjísóde lónìí òní ti ṣe ọjọ́ 11 oṣù karùn-ún ọdún 2025 láṣẹ Ìdùmarè ire la fẹ́ o a fẹ́ bí ọ̀sẹ̀ tuntun la dáṣẹ̀ léyìí ọ̀sẹ̀ yìí yóò san wá sówó yóò san wá sọmọ yóò sì san wá sí àìkú baálé ọ̀rọ̀ ire yóò tó wà lọ́wọ́ o ire tí ọkàn wa ń fẹ́hun yóò tó wà lọ́wọ́ ire tó ti wà lọ́wọ́ wa kò ní bọ́ bẹ́ẹ̀ ni ọ̀tun ire míì yóò tún kó torí pé ọ̀tun báyìí ní ọjọ́ yọ ọ̀tun lòórùn ràn ọ̀tun lóje tí ń jáde láyé obìnrin ọ̀tun ní sùn láṣẹ Ìdùmarè ire titun yóò tó wà lọ́wọ́ wọn ò sì ní fi ire wa ṣàpínlẹ̀ o ànírà ní fẹsẹ̀ sí lọ́sẹ̀ yìí ogun ó délé kò délé oroko kò dóko ó tó kó òrokòdókò òrókòtó kò ní jẹ́ tiyín kò ní jẹ́ tiwa ẹ ṣàmì kẹ́ ẹ gbé tó àmímì ẹ fọwọ́ àdúrà bọ́jú owó àdúrà kẹ́ ẹ fi ránṣẹ́ ọ̀sẹ̀ yìí yóò dùn fún wa o kò ní kàn fún wa láṣẹ Ìdùmarè aboyún ilé kò ní kú bẹ́ẹ̀ ni àwọn ọmọ yín òun ò ní di ọmọ ọlọ́mọ ọkọ nínú ilé yìí ò ní dòpò ọ̀sán gangan o aya nínú ilé òun náà ò ní dòpò gbogbo wa a wà jọ pẹ́ a ó sì jọ fi àìkú dẹ́gbẹ̀ra ìkànnì yín ìkànnì wa ìkànnì shape 89.1 FM lẹ́ni àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ ìlú òkè o la takàn mọ́lẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà lórílẹ̀‐èdè Nàìjíríà tá a ti ń dún tá a ti ń kùn tá a ti ń dún yomoyomo ṣe ti gbogbo ọmọ adarí oorun àwọn ènìyàn ti dúró láti gbọ́ dídùn wa láti mọ ibi tí gbogbo ẹ̀ dúró àwa náà a ní mú òmúlùmú bẹ́ẹ̀ ni a ò ní fi igbá kan bọ̀ kan nínú bí ìgbà òkò a mú wá fún yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ kọ́lọ́run kó darapọ̀ mọ́ wa abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹyẹrẹ alẹ́ ẹ̀ máa káàárọ̀ ẹ̀ kojúmọ́ ọmọ ẹ̀ kojúmọ́ níbi gbogbo tí ẹ̀ ti ń gbẹ̀kan ní sí 89.1 FM òní náà tún ní Sunday mìíràn nínú oṣù karùn-ún bẹ́ẹ̀ báwo òní ní ọjọ́ 11 oṣù karùn-ún ọdún 2025 ṣe wá rí i pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ojú ọpẹ́ lọ
Ọlọ́run tí ó tún mú èmi àti yín ta tún wà láyé ta wà láàyè gbogbo ẹ̀yin tẹ́ ní ṣíṣe lánàá ẹ̀rí páyọ̀ ló já sí Ọlọ́run tí ò wá jẹ́ wọn mọ̀ pé tọ̀ atágbọ́nàmọ́dà sí lágbájá là nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sáwọn èèyàn yín tó ń bọ̀ tó ń fẹ́ wá bá yín ṣènáwó ṣẹ̀rí pé ọ̀rọ̀ yín tọ́pẹ́ ojú ọpẹ́ lọ ẹ̀mí a tún máa sọ wípé ìfẹ́ kú lẹ ní sí wa nígbà ẹ ti jí lónìí Sunday tó ṣe yẹ pé ó yẹ kí ẹ máa múra bẹ́ẹ̀ ṣe lọ àsálátù bẹ́ẹ̀ ṣe lọ ṣọ́ọ̀ṣì ni ẹ tún wà ń bẹ̀ tẹ́ tún yí rédíò yín sókè ní lálálá wípé mo sáfẹ́ gbọ́ ìkànnì sí 89.1 FM ẹ máa ṣe o ìfẹ́ eléyìí tẹ́ni sí wa lágbára Ọlọ́run ìfẹ́ náà kò ní kú èṣù kò sì nípa náà fẹ́hùn ìtúrólúwa ọmọ Adéníjì náà ló kọ tèmi a tún ti wà ń bẹ̀ fún tàárọ̀ yìí àwọn míì sì ti wà lọ́nà oko bẹ́ẹ̀ ṣe wà lọ́nà oko òun ẹ̀rọ amọ̀gbọ́n lọ bẹ́ẹ̀ sì ti wà lóko náà ẹgbẹ́ kọ́gì ẹ̀yìn léèpo ẹ ṣé ẹ kú gbogbo ògbà wa torí gbogbo ògbà ni àwọn léèpo wọn ò yí sókè yóò mọ jálálá ni yóò kanlẹ̀ dò ẹ ṣé o ara social responsibility òun náà ni ẹ̀yin náà ṣe é já wọn lọ ẹ̀ ń kó oníṣẹ̀mí gbogbo wa. àmín ká mọ lọ bo. ká mọ bá ròyìn wa lọ ni. ọ̀rọ̀ wa tọpẹ́ ó tún jọpẹ́ lọ tó bá jọpẹ́ lọ kí láwa fún o. ọpẹ́ náà ni kò máa sóhun mo lè fún àfọpẹ́ kò máa sóhun mo lè fún àfihàn o. ọ̀dà lẹ́yìn ètò a mọ̀ sọ jẹ́ ká wọnú ìròyìn ọ̀hún láláì ní dára dúró lábẹ́ bó ṣe lè kó mọ́ nínú ìwé ìròyìn Vanguard ni mo ti fẹ́ fa ìròyìn títí ọwọ́ mi jáde o iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè South Africa ni wọ́n ti fi páńpẹ́ ọba mú pásítọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan wọ́n tún mú padà lẹ́yìn ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá àti ọgbà túnirọ tí wọ́n ti pa láṣẹ yìí pé kí wọ́n fi arákùnrin ọ̀hún kalẹ̀ lẹ́yìn ìdájọ́ tó ṣe ìtúsílẹ̀ pásítọ̀ kan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n fi kàn án àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìfipábánilòpọ̀ àti àwọn ẹ̀sùn míì bíi ká máa dúnkookò mọ́ àwọn obìnrin ká máa lo ọmọ ènìyàn lọ́nà àìtọ́ àti ìfiniṣòwò ẹrú ni wọ́n fi kàn án o kọmíṣánná ọlọ́pàá Fẹ́nẹ̀ Máṣemọ́lá òun ni ó fi ìròyìn náà léde lọ́jọ́ àbámẹ́ta tó sì ṣàlàyé wípé wọ́n ti kọ́kọ́ fi páńpẹ́ ọba mú arákùnrin náà tó jẹ́ pásítọ̀ ní orílẹ̀-èdè South Africa oríṣiríṣi ẹ̀sùn ìfipábánilòpọ̀ ni wọ́n fi kàn án wọ́n pe pásítọ̀ náà ní pásítọ̀ Ọmọ́tọ́ṣọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch àti Vanguard bí wọ́n ṣe fà á jáde àwọn aláṣẹ àjọ tó ń rí sí wíwọléwọ̀de àjòjì kúrò ní orílẹ̀-èdè South Africa àti jíjáde kúrò ní orílẹ̀-èdè náà ni wọ́n kọ́kọ́ fi páńpẹ́ ọba mú Ọmọ́tọ́ṣọ́ lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ tí wọ́n ti sọ wípé kí wọ́n ó tú kalẹ̀ ní ọgbà túnirọ ṣùgbọ́n o ẹ̀sùn títún míì náà ni wọ́n tún fi kàn án lóṣùn tó rí kọjá tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní fi imú sọ́lẹ̀ láti fi páńpẹ́ ọba mọ́ ṣùgbọ́n báyìí wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ àwọn ẹ̀sùn 22 míì títún ni wọ́n tún fi kàn án èyí tó tún ní ṣe pẹ̀lú ìgbìyànjú láti ṣe kìnìyàn fún àwọn obìnrin tí kì í ṣe obìnrin kan yíyọni lẹ́nu láti fipá báni lòpọ̀ fífini ṣòwò ẹrú àti àwọn oríṣiríṣi ẹ̀sùn míì ọjọ́ ajé ọ̀la òde yìí ni wọ́n ní wọ́n tún fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ tí yóò ṣe káwọ́ pẹ̀yìn ní iwájú adájọ́ ìwé ìròyìn Vanguard ó fà á jáde o Punch náà tún punch ẹ̀ pẹ̀lú ẹlẹ́mu kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà o níbi tí ìròyìn ti sọ wípé àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà tí ó jẹ́ ti inú ẹgbẹ́ òṣèlú PDP lọ́mà ti sáré ṣe ìpàdé pàjáwìrì kan o látàrí bí àwọn ọmọ ẹgbẹ́ ṣe ń ya kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ìbẹ̀rùgbojo mà ti mú àwọn gómìnà ṣáájú ọjọ́ tí wọ́n ti pìyà mọ́ wípé wọ́n ó ṣe ìpàdé yún ọjọ́ 27 oṣù karùn-ún ọdún eléyìí tí a wà ń bẹ̀ gangan wọ́n ní lójú ẹsẹ̀ làwọn gómìnà tí ó jẹ́ ti inú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n bá ti sáré pe ìpàdé pàjáwìrì pé ó yá o gbogbo èèyàn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ń bọ́ lẹ́wà ẹ jẹ́ sáré ṣe ìpàdé ráńpẹ́ kan ní ìlú Àbújá lẹ́yìn ìgbà tí wọ́n kẹ́fín wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ló mà ti ń ya kúrò nínú ẹgbẹ́ yìí tí wọ́n sì ń ya lọ sínú ẹgbẹ́ òṣèlú APC àwọn gómìnà náà wọ́n ní ṣẹ́rí ipò tí àwọn gómìnà tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú PDP wà ló má ti ń dínkù láti bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn nígbà tí gómìnà ìpínlẹ̀ Delta tí òun náà kúrò tó lọ sínú ẹgbẹ́ òṣèlú APC àti Ifeanyi Okowa wọ́n ní òun náà lọ sínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní iṣẹ́ rí gbogbo wọn ni wọ́n bá ń gbéra pa
kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. nígbà tí àwọn gómìnà náà ń sọ̀rọ̀ wọ́n ní bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn náà ni o ní ìlú Ìbàdàn níbẹ̀ ni a ti rí àwọn kan eléyìí tí wọ́n ní ẹ wò ó àwọn ò darapọ̀ mọ́ ẹgbẹ́ eléyìí tí Àtíkù tó kójọ pé ẹni tí ó jẹ́ olùdíje sípò ààrẹ ní ọdún 2023 Alhaji Atiku Abubakar wọ́n ní wọ́n láwọn ò mọ̀ sí ní ààrẹ ẹgbẹ́ tó kójọ tí wọ́n sì sọ̀rọ̀ léde nígbà tí wọ́n sọ pé níbi ìpàdé eléyìí tó wáyé tí wọ́n ṣe ní ìlú Ìbàdàn gbà ọ̀hún wọ́n ní Ṣẹ̀rífù kò wọ́n lọ síbẹ̀ láti ẹ̀ ti lọ fojú gan ní ìpàdé ọ̀hún eléyìí tó wáyé ṣùgbọ́n níbi ìpàdé eléyìí tí wọ́n ti fi amọ̀ pé ẹ wò ní ilé ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Bauchi ni wọ́n ti ṣe o wọ́n ní tó sì jẹ́ wípé àwọn ará Àbújá gan ìbẹ̀rù ti mú wọn ṣáájú ọjọ́ tí wọ́n ti pe amọ̀ fún ìpàdé eléyìí tí ó wáyé nílùú Àbújá tẹ́lẹ̀ wọ́n ní ẹ wò ó ọ̀rọ̀ òun wá ti di yánpọnyánrin gbogbo àwọn tó jẹ́ ẹgbẹ́ òṣèlú PDP tó jẹ́ gómìnà ìbẹ̀rù ti mú wọn pé ṣáwọn mi ò tún ní lọ báyìí kó tó di ọjọ́ eléyìí tá ti pe amọ̀ fún ìpàdé ní ọjọ́ 27 oṣù karùn-ún ọdún yìí eléyìí ló mú wọn tó ti fi sáré pe ìpàdé pàjáwìrì pé ó yá o ẹja tètè sọ̀rọ̀ tẹ bá rántí tẹ gbàgbé pé àwọn sẹ́nítọ̀ mẹ́ta náà ní ìpínlẹ̀ Kebbi ni wọ́n mà ti ya kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ṣẹ́rí ẹgbẹ́ òṣèlú APC ló máa ń dínkù sí lójoojúmọ́ kódà àwọn tó jẹ́ àwọn èèkàn àwọn jàǹkànjàǹkàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àwọn lọ́wọ́ ń ya kúrò ń bẹ̀ wọ́n ní ẹ dákun o ìpàdé tá a fẹ́ ṣe káàtì ẹ̀ mọ̀ níbo gan ni nǹkan ti wọ́ wá kí ló ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú wa tó fi jẹ́ pé àwọn èèyàn ni wọ́n mọ̀ ń ya kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì ń ya lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n bí àwọn èèyàn ṣe ń ya lọ yìí òun ló fà á tí ìbẹ̀rù gan fi mú gbogbo àwọn gómìnà tí wọ́n fi sáré pé ìpàdé pàjáwìrì yàtọ̀ sí eléyìí tí wọ́n ti ṣe ní ọjọ́ 14 oṣù kẹrin ní ìlú Ìbàdàn tẹ́lẹ̀ ìmí ìtàn sì ti fẹ́ ṣe wọ́n ti fi amọ̀ ẹ̀fọ́ ọjọ́ 27 oṣù karùn-ún tí a wà yìí ṣùgbọ́n nítorí bí nǹkan ṣe ń lọ tí àwọn èèyàn ń ya kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ìyún ló fà á tí àwọn gọ́mọ̀ fi dìde tí wọ́n sì pe ìpàdé pàjáwìrì pé bó o láti ṣe ojútùú wo ni a wá sí ọ̀rọ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ìròyìn ọ̀hún gùn o ṣùgbọ́n mi ò ní lè kà á tán bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn The Nation kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o tí ó bẹ̀rẹ̀ sí gbé aago lọ́wọ́ gbangangbangan tó ń pariwo tó sì ń fohùn ẹ̀lẹ̀ sọ̀rọ̀ fún gbogbo àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn ọ̀ṣọ́rọ́ tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ girama ó sọ fún wọn wípé ẹ lo orí ayélujára lọ́nà tó tọ́ kẹ́ẹ̀sì kọtí ọ̀gbọ́n yìí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn èké tó kún orí ayélujára mínísítà fún ètò ìròyìn àti líla àwọn ará ìlú lọ́yẹ̀ Mohammed Idris ní ó ti gùnlé máa polongo àti láti fi pẹ̀lẹ́kùtù sọ̀rọ̀ sí etí gbogbo àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama káàkiri kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà tó sì ti àtẹnumọ́ rẹ̀ wípé ibi tí ayé bá yí sí ló yẹ ká bá ayé yí sí lóòótọ́ ẹni tí ò bá ayé yí sí ibi tí ayé bá yí sí olúwa rẹ̀ yóò bá ìgbà lọ ni ó ní tẹ́ ẹ bá wọlẹ̀ tẹ́ ẹ wo òkè tẹ́ ẹ wo gbogbo ibi gbogbo ẹ rí i pé orí ayélujára ó ti gbàlú ó gbàgbóró ó gbalé ó gboko ṣùgbọ́n síbẹ̀ ó yẹ ká máa lò ó lọ́nà tó tọ́ ó ní púpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe àmúlò orí ayélujára òun ni ó ti kún fún oríṣiríṣi ìwà èké irọ́ ìròyìn òfegè àti àwọn ìròyìn òfúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kẹ́hún nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ àwọn ọ̀rọ̀ yìí ní ìlú Àbújá nígbà tó ń kópa níbi ètò kan tí àwọn àgbáríjọpọ̀ ọ̀dọ́ ṣe ní agbègbè náà ní ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní Trump International College èyí tó wà ní ìlú Àbújá lánàá ọjọ́ àbámẹ́ta ni ó sọ àwọn ọ̀rọ̀ yìí ó sì ṣe àtẹnumọ́ rẹ̀ wípé oríṣiríṣi àwọn ipa ní orí ayélujára ló ti ní ara àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ọ̀dọ́ fún ìdí èyí ojúṣe mi ni láti là yín lọ́lẹ̀ àti láti ṣàlàyé fún yín lóríṣiríṣi àwọn ipa burúkú tí orí ayélujára ní ṣùgbọ́n o ẹ máa ṣe àmúlò rẹ̀ lọ́nà tó tó àti èyí tó lè ó ní bí àwọn ojú òpó ayélujára Instagram, Facebook, WhatsApp, X èyí tí wọ́n ń pè ní Twitter tẹ́lẹ̀ ó ní fún ìdí èyí ó ní iṣẹ́ mi ni òwò mi ni ṣebí iṣẹ́ ìṣe nìmọ́ ni òwò ń ṣe nìmọ̀ ó ní iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ni mo yàn láàyò fún ìdí èyí mo mọ ti fún tẹ̀dún rẹ̀
torí pé kò sí ìfun kan nínú òròmọdìrẹ tí àwòdì òkè ò mọ̀. Ó ní fún ìdí èyí mò ń sọ fún yín wípé ẹ ṣàmúlò orí ayélujára lọ́nà tó tọ́ kẹ́ ẹ sì kọtí ọ̀gbọ́n yìí sí ìròyìn òfegè. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lè mú kẹsì rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà o, níbi tí Ọọ̀ni ti Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì tó mà ti ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà lẹ́yìn odi. Ó ní ẹ wò ó, ẹ wá lo owó yín sí ìlú yín ni kẹ́sì dá àwọn iléeṣẹ́ ribiribi sí àwọn agbègbè yín. Ó sọ ọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti ń ṣe ìpàdé àti ètò ìlara ẹni lọ́yẹ̀ ti àwọn lọ́balọ́ba eléyìí tí àwọn àjọ kan tó ń pè ní capital odins tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ àti àwọn àgbẹ̀yẹwà farm òun ni wọ́n ṣe agbátẹrù ètò náà eléyìí tó wáyé ní Ìkọgùsì ní ìpínlẹ̀ Èkìtì. Níbẹ̀ ni ọba àlàyé náà tó ti sọ̀rọ̀ wípé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní òkè òkun òun ni wọ́n nílò láti wá gbìn sí ìlú wọn, ìlú abínibí wọn. Ọba Ògúnwùsì ó gbóríyìn fún alága tí ó gbé ètò náà kalẹ̀ yún John Ọlájídé fún ipa ribiribi eléyìí tó ti kó nípa ṣíṣòwò sí ìpínlẹ̀ Èkìtì. Ó ní pàápàá jùlọ ní nípasẹ̀ àwọn àgbẹ̀yẹwà yìí. Ọba ọ̀hún ló sọ̀rọ̀ wípé àwọn tó ń gbìn pẹ̀lú owó wọn sí àwọn ìpínlẹ̀ wọn pàápàá jùlọ ìlú eléyìí tí wọ́n ti fi orí wọn kanlẹ̀. Ó ní ṣẹ́rí kò ní jẹ́ kí ó jẹ́ pé ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ nìkan ni ó máa lọ sókè o, ṣùgbọ́n yóò fi àyè sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ààyè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ àti wípé yóò mú ìdàgbàsókè bá ilẹ̀ lápapọ̀. Kábíyèsí ọba Ògúnwùsì ló wá rọ gbogbo àwọn ládéládé àwọn lóyèlóyè. Ó ní ẹ wò ó, ẹ jẹ́ gbárùkù ti àwọn eléyìí tó ń wá láti wá gbìn sí ìpínlẹ̀ àti ìlú kọ̀ọ̀kan o, àwọn tó wá dá ilé iṣẹ́ lẹ̀ tó wá fi owó wọn ṣòwò. Ẹ jẹ́ gbárùkù tì wọ́n kí àwa náà ká sì fi ipa wa hàn fún wọn láwùjọ. Nígbà tí ó sọ̀rọ̀ ó ní àwọn tí ó jẹ́ àwọn olùfi owó wọn ṣòwò tí ó ń wá sí àwọn ìlú kọ̀ọ̀kan yìí, ó ní a nílò láti fún wọn ní àlàáfíà àti ìfọwọ́sowọ́pọ̀ eléyìí tí ó mú kí agbègbè wa kó bàa lè máa lọ síwájú o. Ó ní ojúṣe àwọn lọ́balọ́ba òun ni láti rí i dájú wípé irú ẹ̀ ó ń ṣẹlẹ̀ ní agbègbè wọn. Nígbà tí ẹni tí ṣe gómìnà Bíọ́dún Oyèbánjí tí ó máa sọ̀rọ̀, gómìnà ní ṣẹ́rí lóòótọ́ ètò eléyìí tí wọ́n ń ṣe yìí òun ni wípé ó ṣe pàtàkì kí àwọn ìjọba wà ń bẹ̀, àwọn tó jẹ́ àwọn ládéládé, àwọn tó ń fi owó wọn ṣòwò. Ó ní eléyìí ni yóò mú ìlọsíwájú àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé bá ìlú kọ̀ọ̀kan. Nígbà tí ẹni tí ṣe aṣojú fún gómìnà náà olóyè fún àwọn òṣìṣẹ́ Ọ̀jẹ́níyì Adébáyọ̀, ó ní gómìnà ló mà ti sọ̀rọ̀ wípé ṣẹ́rí ẹ̀yin tí ẹ wà ní òkè òkun yìí ẹ wá máa kó owó yín wálé o, kẹ́sì máa fi owó yín kẹ́ máa fi gbìn sí ìlú yín o, torí wípé ilé mà ní àbọ̀símí oko, bí ẹ bá sì lọ tẹ bọ̀ náà ilé òun náà ni ẹ padà fi àbọ̀ sí o. Gbogbo ẹ̀yin tẹ wà ní òkè òkun, kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì òun ló sọ fún gbogbo ẹ̀yin tí ẹ ní owó tí ẹ sì ní ọlá wípé ìlú ẹni kò lè dàbí ìlú ẹlòmíì o. Ó ní ẹ wò ó, ìlú yín gangan nílùú yín, ẹ wá máa lo àwọn owó yín sí ìlú yín kẹ́ fi máa dá ilé iṣẹ́ ribiribi sí ìlú yín. Ó ní ó sì ti rọ gbogbo àwọn lọ́balọ́ba náà, ó ní ẹ dákun ẹ máa tẹ́wọ́ gba gbogbo àwọn eléyìí tí wọ́n bá ti wá láti wá dá ilé iṣẹ́ kalẹ̀ sí ìlú. Ẹ má máa fi àwọn nǹkan ńláńlá gọ́bọ yìí ẹ má máa fi lé wọn padà sí ẹ̀yìn o, ẹ jẹ́ kí wọ́n máa kó èrè wọ̀lú. Ó sọ lóhùn òkè. Ó ní Ọlájídé ló wá ṣe àlàyé wípé ṣẹ́rí ètò eléyìí tí wọ́n ń ṣe yìí ti ẹ̀ka kejì eléyìí tí wọ́n ń ṣe fún ti ọdún yìí, ó ní ẹ̀wọ̀ yóò mọ lọ bẹ́ẹ̀ ni o. Àwọn ó sì rí i dájú wípé ìdàgbàsókè ó ń bá agbègbè kọ̀ọ̀kan o, tó sì tún rọ gbogbo ẹ̀yin ènìyàn àti gbogbo àwọn tó wà lẹ́yìn odi. Ó ní ilé mà làbọ̀ sími oko, gbogbo àwọn iṣẹ́ eléyìí tẹ̀ ń ṣe ní ẹ̀yìn odi ẹ máa kó owó rẹ̀ wá sí ìlú yín kẹ́ fi dá ilé iṣẹ́ lẹ̀. Eléyìí yóò sì ran gbogbo ìlú lọ́wọ́, yóò tán ìṣẹ́ àti òṣì, yóò jẹ́ kí ètò ọrọ̀ ajé kó túbọ̀ rú gọ́gọ́ sí i. Bákan náà yóò sì mú kí àìsí iṣẹ́ kó dínkù láwùjọ wa. Bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ lè lọ sí inú ìwé ìròyìn The Nation eléyìí tó jáde fún tàárọ̀ yìí kẹ́ lọ mú kẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti gùn lé dídá àwọn ilé tó wà ní etí odò èyí tó lè ṣokùnfà omíyalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dá àwọn ilé ọ̀hún wó báyìí o.
nítorí ààbò ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú. Ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti gùnlé dídá àwọn ilé tí wọn ò kọ́ bó ṣe tó àti bó ṣe yẹ, pàápàá jùlọ àwọn èyí tó súnmọ́ etí odò ní àwọn àgbègbè kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Magamond and Ora Estate ní ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, tí wọ́n sì ti gùnlé máa da àwọn ilé tó súnmọ́ bèbí odò láti máa dà wọ́n wó. Nínú ọ̀rọ̀ tí kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká tí ó fi léde, òun ni ó ti ṣàlàyé ìyẹn Tòkunbọ̀ Wahab. Ó jẹ́ kó di mímọ̀ lójú òpó ayélujára X rẹ̀. Ó fi ọ̀rọ̀ yìí síta ní àná ọjọ́ àbámẹ́ta ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2025 tí a wà yìí. Wahab ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti ṣáájú fún wọn ní àwọn àpẹẹrẹ, bẹ́ẹ̀ ni àwọn ti kìlọ̀ fún wọn. Ṣebí àwọn ti sọ tẹ́lẹ̀ fún wọn gan pẹ̀lú wípé o ibi tí wọ́n ń kọ́lé sí yìí kò mà bójúmu tó, ṣùgbọ́n tí wọ́n kọ tí ọ̀gbọ́n yìí tí wọn ò ṣe fọwọ́ síbi tí ọwọ́ gbé. Fún ìdí èyí, ó ní bí wọ́n ṣe kọ́ ilé sí bèbí odò àti nítòsí odò yìí, ó ní ó lè ṣe okùnfà tí ìkún omi tí yóò ṣẹlẹ̀ sí àwọn agbègbè náà. Ó ṣàlàyé wípé àwọn agbègbè yìí tó wà nítòsí Lẹ́kí, ó ní ó léwu o fún ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú. Fún ìdí èyí, a ti ṣàlàyé fún yín o, ìjọba sì ti bẹ̀rẹ̀. Ìjọba ò ní la ojú rẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kó kówọ̀ ọ́. Inú ìwé ìròyìn Punch ní ìròyìn ọ̀hún ló wà o, ẹ lè mú kẹsìrì ẹ̀ níbẹ̀. Ó jáde ojúde ọjà àti ìpolówó nígbà tá a bá padà dé àmọ́ tẹ̀ iwájú ẹ kú kalẹ̀. Èyí ni ìkéde pàtàkì fún ìdíje ọba ìlà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ tí a ṣe ní ìjọ Ọ̀rúnmìlà Ifálónilẹ̀ Ìgànná ní gbàgede ààfin Sàbígànná ti Ìgànná tí yóò wáyé ní agogo 10 òwúrọ̀ 10 a.m. ní ọjọ́ 11 oṣù karùn-ún ọdún yìí 11/05/2025. Olùgbàlejò ọjọ́ náà the royal host Ọba Saliu Azeez Oyemonla, the Sàbígànná of Ìgànná Kingdom. The chief host, Honorable Muritala Abiodun Oyewumi, the chairman of Iwajowa local government, the royal father, Ọba Jimoh Titiloye Olajide, the Olu of Igbora land. Phone number 070-406-19739 tàbí 081-156-16154. Olùkéde ìjọ Ọ̀rúnmìlà Ifálónilẹ̀ Ìgànná. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti sọ fún gbogbo ènìyàn pé ilẹ̀ Akínfẹ́ńwá family eléyìí tí ó wà ní òpópónà Ìdí Ìgbá Eléwúrẹ́ kò sí fún títà fún ẹnikẹ́ni o. Ẹnikẹ́ni tó bá rà á ó ti lu gúdẹ ni o. A ò ta ilẹ̀ mọ̀lẹ́bí wa fún ẹnikẹ́ni. Ẹ ṣọ́ra fún àwọn gbájúẹ̀, àwọn 419 ilẹ̀ wa eléyìí tó wà ní ilẹ̀ Akínfẹ́ńwá family tí ó wà ní Ìdí Ìgbá lópópónà Eléwúrẹ́ kò sí títà. Bẹ́ẹ̀ sì ni àwa mọ̀lẹ́bí ń sọ wípé a ò tà á fún ẹnikẹ́ni o. Ẹnikẹ́ni tó bá ti ra ilẹ̀ yìí àbí tí ó bá fẹ́ rà á, ẹ wò ó ọwọ́ gbájúẹ̀ ni o. Àwa kọ́ la tà á fún yín, ẹ ti lu gúdẹ. Olùkéde gbogbo ẹbí Akínfẹ́ńwá nílé àti lóko pẹ̀lú lẹ́yìn odi ló ń sọ wípé ilẹ̀ Akínfẹ́ńwá family eléyìí tó wà ní Ìdí Ìgbá lópópónà Eléwúrẹ́ kò sí fún títà o. Ìwọ tó bá ti rà á ó ti lu gúdẹ nìyẹn. Ire o. Ire gbangba. Ire ni. Ọyá ká sún sápá iwájú àbí bò ni. Àbó tirẹ̀ ọ ni. Kí ni ààrẹ mi kí ni ó wàá ṣe mí kàkà kọ́ rẹ̀ ọ́ tí n ò nílé ká ìròyìn yìí o kí ni ó ṣe mí kò sí ní tí ó ṣe mí. Nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà o, níbi tí ẹni tó ti fìgbà kan jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour tẹ́lẹ̀ tó mà ti bẹ̀rẹ̀ sí fi àwọn ẹgbẹ́ òṣèlú Labour Party ṣe yẹ̀yẹ́ tó sì rẹ́rìn-ín kàkàkàkàkà pé ẹ wò ó kàmáyì street lé o látàrí aáwọ̀ eléyìí tí ó lọ nínú ẹgbẹ́ òṣèlú náà lọ́wọ́lọ́wọ́. Ẹni tí ó ti fìgbà kan jẹ́ olùdíje sípò ààrẹ tẹ́lẹ̀ rí nínú ẹgbẹ́ òṣèlú Labour Joseph Fàdúrì ní ọjọ́ àbámẹ́ta ló mà ti sọ̀rọ̀ tó sì ti fi àwọn aládarí inú ẹgbẹ́ òṣèlú Labour tó ti ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ látàrí àwọn ìdojúkọ eléyìí tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí, tó sì pè é ní
Kamal ó ní ó rí ìlú lóòótọ́ o nínú àtẹ̀jáde eléyìí tó fi ṣọwọ́ nílùú tí ó fi léde nílùú Àbújá. Níbẹ̀ ló ti fi gbé ta wípé ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́ tó sì dùnni lọ́kàn wípé ẹ wò àwọn ẹgbẹ́ yìí ni wọ́n máa fi ọwọ́ lágbóhùn lójú ní ọdún 2023 tí wọ́n sì mú ipò òun tí òun tó yẹ kóun díje dupò fún ẹgbẹ́ òṣèlú sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour. Ó ní wọ́n sì gbé fún ẹni tí ṣe Peter Obi ní ọ̀nà tí kò tọ́. Ó ní ẹ wò ó ṣe wá rí i pé Ọlọ́run ọba adákẹ́dájọ́ ni o, ọba tó fọwọ́ lẹ́rán báyìí tó sì ń wo gbogbo bí nǹkan ṣe ń lọ. Ó ní ṣe rí i pé ó ti dé báyìí ìṣú ìlú ọkà má ìṣú ìlóòótọ́ ìyún ni pé àṣẹ sílẹ̀ òun ni àbọ̀ wá bá o. Ó sọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tí ó rí wípé àwọn nǹkan tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú Labour òun ni kò dúró déédéé o, níbi tí ó ti sọ wípé ẹ wò gómìnà Obi àti gómìnà ìpínlẹ̀ Abia Alex Oti ó ní ẹ wò àwọn ni wọ́n mà ti dá padà gẹ́gẹ́ bí adarí àti ẹni tí ṣe Julius Abure. Ó ní iṣẹ́ rí gbogbo eléyìí òun ló jẹ́ wípé kò lè ṣe é ṣe sẹ́yìn ò mọ̀ wípé ẹ ti ṣe nǹkan tí ò dáa ni ẹ sì ti ṣojú ìṣáájú èmi ò gẹ́gẹ́ bí mo ṣe díje tí mo sì jáde wípé mo fẹ́ díje dupò sínú ẹgbẹ́ sípò ààrẹ fún ọdún 2023 nígbà náà kódà mo máa ti ra tíkẹ́ẹ̀tì. Ó ní ṣùgbọ́n ẹ gbà á lọ́wọ́ mi gẹ́gẹ́ bí ẹni tí ò mọ̀ ọ́ lò ẹ sì gbé fún ẹni tí ṣe Peter Obi. Oníṣẹ́ iná wa ti rí pé inú ẹgbẹ́ òṣèlú Labour bẹ́ẹ̀ ni kò tùbà kò sì túṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wò Kamal tó jẹ́ wípé ó kàn fọ́n lẹ́rán báyìí tó ń wo gbogbo àgbáyé. Ó ní ó ti dé báyìí o, ó sì ti ń ṣe ìdájọ́ rẹ̀. Ó ní ṣé rí gbogbo akitiyan òun tóun ṣe ń gbà òun láti jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí. Ó ní òun ló mà já sí pàbó iṣẹ́ ló mà já kíní òun gbà pàtì lọ́wọ́ òun tó sì gbélé ẹni tí í ṣe ọ̀gbẹ́ni Peter Obi lọ́wọ́. Ó ní ẹ wò ó ṣẹ́rí ẹgbẹ́ sọ fún yín ẹgbẹ́ òṣèlú Labour òun ni ó mà ti jẹ́ òkú. Ó ní kò sí ìpinnu kò sí ìgbáradì kò sí ìrètí fún wọn bó ṣe wà yìí. Ó ní kódà àwọn adarí ẹgbẹ́ ọ̀hún ẹ wò àwọn gan ti lulẹ̀. Ó ní kò sí nǹkan kan nínú ẹgbẹ́ òṣèlú yìí mọ́ o torí wípé Kamal ó ti ń ṣiṣẹ́ báyìí gbogbo ohun tóun máa sọ pé òun fẹ́ ṣe ń gbà ẹ mọ̀ gbá lọ́wọ́ òun ẹ sì gbé fẹ́lòmíì ẹ ní òun ò mọ́ lò. Ọ̀rọ̀ yìí òun ni Fàdúrì ló mọ̀ sọ síta torí ìròyìn ọ̀hún gùn bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ni mo rí ìròyìn ọwọ́ mi yìí o tó fẹjú kẹ̀kẹ́kẹ́ tó sì ń pè fún ìfọwọ́sowọ́pọ̀ àti ìṣọ̀kan àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ ní ẹkùn ìdìbò àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n foríkorí fi kùnlùkùn forí ìkòkò wọ́n fi sọ̀ọ́dúnrún o. Wọ́n sì ṣe ìpàdé tó lọ́rìn ní ìlú Ṣakí ni wọ́n bá ń sọ wípé ẹ wá ẹ jẹ́ àpàmọ̀pọ̀ láti kọ́ ìlú wa. Àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ ní ẹkùn ìdìbò àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ọ̀yọ́ North Senatorial District ní wọ́n ti ṣe ìpàdé kan papọ̀ tí ó sì mì gbogbo ìlú tìtìtì. Àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ yìí ni wọ́n ṣe ìpàdé ọ̀hún lánàá òde yìí ní ìlú Ṣakí ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n péjú pésẹ̀ síbi ètò náà. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn yìí ṣe jábọ̀ rẹ̀ àwọn aṣojú káàkiri kọ̀rọ̀kọ́ndù ìjọba ìbílẹ̀ 13 tó so ẹkùn ìdìbò àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́ papọ̀ ni wọ́n ti rán aṣojú wá tí aṣojú ọ̀hún tí wọ́n sì yọjú síbẹ̀ ní ọlọ́kan òjọ̀kan oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àti ìfọwọ́sowọ́papọ̀ ni wọ́n pẹ̀kẹ́lù tí wọ́n sì foríkorí fi kùnlùkùn. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn orí adé àwọn irun ìlẹ̀kẹ̀ àwọn alẹ́nulọ́rọ̀ àwọn olórí ẹlẹ́sìn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn jìmì nínú onímọ̀ ní àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́. Àkòrí tí wọ́n mú ṣàlóògùn òun ni wíwá ọ̀nà àbáyọ sí ṣíṣèlú lọ́nà tí yóò gbà rọrùn àti kí àwọn aṣojú tí wọ́n máa ṣojú wa kí wọ́n jẹ́ aṣojú tó dára kí ìdàgbàsókè tó lọ́rìn kó lè dé bá ti kéréte kèrè ní àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe jábọ̀ rẹ̀ púpọ̀ àwọn ènìyàn tí wọ́n péjú pésẹ̀ síbi ètò náà lóníkálukú ń sọ ọgbọ́n àtinúdá wọn tí wọ́n sì ń sọ ìmọ̀ ikùn báyìí ní ká ṣe báyìí ní ká ṣe nínú ọ̀rọ̀ ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Samad Adéwálé. Òun ni ó tẹ́ pẹpẹ ọ̀rọ̀ tó sì ṣe àtẹnumọ́ ipa pàtàkì fún ìrọ̀gùnsínilápá àwọn ọ̀dọ́ àti ojúṣe àwọn ìjọba
ní ẹsẹ̀ kùkú láti jẹ́ kí ohun gbogbo kó dúró déédé. ẹnìkan tí òun náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Kọ́sìm Ọládẹ̀jọ ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ ó sì sọ púpọ̀ lọ́rọ̀ nípa bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe nílò àwọn ìjọba ní ẹsẹ̀ kùkú àti bí ìdàgbàsókè yóò ti tètè dé bá àwọn ènìyàn ní ẹsẹ̀ kùkú. ọ̀rọ̀ náà pọ̀ bẹ́ẹ̀ ni ìwé ìròyìn Insight Ọ̀yọ́ wọn kọ ogun rẹpẹtẹ ẹlẹ́mu kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard òun náà ni ìròyìn eléyìí wà o níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé ìjọba àwọn ọmọ ológun ni wọ́n mà ti ṣíṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ kan ní ìpínlẹ̀ Kwara láti dáàbò bo àwọn olùgbé ìpínlẹ̀ Kwara. àwọn ọmọ ológun ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun ni wọ́n mà ti tú síta láti lé àwọn báńdíìtì eléyìí tí wọ́n wá láti Kanji Lake National Park àti tí wọ́n wà ní afárá ní agbègbè kan ní ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Niger ni wọ́n ní ẹ wò àwọn ọmọ ológun mà ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti tú àwọn báńdíìtì yìí síta kúrò ní ìpínlẹ̀ náà. ẹni tí í ṣe adarí àgbàyún General Officer Commanding JOC ti ẹ̀ka kejì Magjen Obiona Ọ̀nùbọ̀gù òun ló sọ̀rọ̀ yìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn ní ìpínlẹ̀ Kwara. Ọ̀nùbọ̀gù ló sọ wípé àwọn ọmọ ológun ni wọ́n mà ti tú wá sí ìpínlẹ̀ Kwara wọ́n sì ti kó wọn wá lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n láti wálé àwọn báńdíìtì àti àwọn mìíràn tó ń da omi àlàáfíà ìpínlẹ̀ Kwara rú síta o. nígbàtí ọ̀gá àgbà fún àwọn àjọ tí ó jẹ́ ọmọ ológun ọ̀hún sọ̀rọ̀ ó ní àwọn ọmọ ológun àti àwọn òṣìṣẹ́ aláàbò òun náà mà ti kó wá sí agbègbè náà ó ní wọn ò sì sinmi o láti lè rí i dájú wípé wọ́n jẹ́ kí àwọn ènìyàn máa wà ní ìgboyà wípé kò sí nǹkan kan wọ́n ti wà ń bẹ̀ o wọ́n ti fẹ́ lé gbogbo àwọn kọ̀lọ̀rọ̀ sí eléyìí tí ó ń domi àlàáfíà ìpínlẹ̀ Kwara rú. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ológun wa sọ̀rọ̀ dánilójú wọ́n ní ẹ wò ó àwọn ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò eléyìí tí ó wà ní ìpínlẹ̀ náà láti lè rí i dájú wípé wọ́n gba ìpínlẹ̀ náà lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi àwọn báńdíìtì yìí. àwọn àjọ tó ń rí sí ìròyìn ni wọ́n wá sọ wípé àwọn ọmọ ológun bó tẹ̀ jẹ́ wípé orúkọ tí wọ́n pè wọ́n ní Power Strike Force wọ́n ní àwọn yìí òun ló ti jẹ́ wípé ẹ wò ó wọ́n mà ti wà ní ìpínlẹ̀ Kwara láti lé àwọn oníṣẹ́ ibi síta tí wọ́n sì ti pínyàmọ́ wípé ẹ wò ó àwọn oníṣẹ́ ibi yìí lálẹ́ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kúrò ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì fẹsẹ̀ fẹ́ o àwọn ọmọ ológun ni wọ́n ti wà ní ìpínlẹ̀ Kwara báyìí láti lé àwọn báńdíìtì àti àwọn oníṣẹ́ ibi míì síta tí àwọn ọmọ ológun náà sì ti fọwọ́ sọ̀yà wípé àwọn ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ́ aláàbò mìíràn ní ìpínlẹ̀ náà kí iṣẹ́ ọ̀hún kó bàa lè rí bó ṣe yẹ kó rí o. ẹ wò bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́mù kẹṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Daily Post ni mo rí ìròyìn títí ọwọ́ mi yé o kọ́lọ́run gbà wá o kó sì má jẹ́ kí ọ̀nà ṣe àti iṣẹ́ òòjọ́ wa kó kọjú dàwá ká sì má bá àwọn kọlọ̀rọ̀ sí àdúgbò ajínigbé àti adèhámọ́ra ká má bá wọn pàdé o. ó ṣe o ní ìpínlẹ̀ Benue àwọn àgbẹ̀ 9 ni wọ́n kú ní ìfọnáfọnṣu nígbà tí àwọn adèhámọ́ra tí ẹnikẹ́ni kò mẹ́yẹ tó sú wọn tí wọ́n ṣe ìkọlù sí wọn o. abúlé méjì kan ní ìpínlẹ̀ Benue ni wọ́n ti lùgbàdì ìṣẹ̀lẹ̀ làlúrí tí ọ̀rọ̀ ọ̀hún sì dàbí ìkáwọ́lórí ìfẹsẹ̀jilẹ̀ kọ́lọ́run má jẹ́ kí ogun ìkáwọ́lórí ìfẹsẹ̀jilẹ̀ kó dé bá gbogbo etí tó ń gbọ́ ìròyìn àárọ̀ yìí. ọ̀rọ̀ yìí ló ṣẹlẹ̀ ní abúlé méjì kan ní ìjọba ìbílẹ̀ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Janto Akwanwada ní ìjọba ìbílẹ̀ yìí ló ti ṣẹlẹ̀ o tí àwọn adìhámọ́ra tí ẹnikẹ́ni kò mẹ́yẹ tó sú wọn tí wọ́n ṣe ìkọlù sí abúlé Ayilamo àti abúlé kan tí wọ́n tún ń pè ní Janto tí wọ́n sì ṣe ìkọlù yìí gẹ́gẹ́ bí ó ṣojú mi kòró gẹ́gẹ́ bó ṣe wí ó ní àwọn adèhámọ́ra tí wọ́n tó 20 níye ni wọ́n ya bo abúlé méjèèjì yìí tí wọ́n sì yin ìbọn sókè kẹ̀kẹ̀kùkù débi wípé ní ojú ẹsẹ̀ ènìyàn 6 ló tẹrígbàsọ kó tó di pé wọ́n tún lọ sí abúlé kejì tí wọ́n sì ń ṣe àwọn ènìyàn sí bálásì bolo pẹ̀lúpẹ̀lú wọ́n ṣàlàyé wípé ogunlọ́gọ̀ àwọn ẹlẹ́ṣọ́ ààbò ni wọ́n wà ní agbègbè yìí ṣùgbọ́n apá wọn ò ká wọn o. ìwé ìròyìn Daily Post ló post ìròyìn ọ̀hún jáde o kọ́lọ́run ṣàánú wa ẹ lè mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà o
níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé ẹni tí ń ṣe Kwankwanso ló mà ti sọ̀rọ̀ wípé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lọ ní ẹgbẹ́ òṣèlú APC ó ní gbogbo yín lẹ́ẹ̀ mà kábàámọ̀ wípé ẹ̀ dalẹ̀ ẹni tí ṣe adarí àgbà fún àwọn ẹgbẹ́ kan tó ń pè ní Kwankwasiya movement àti ẹnìkan tó ti gbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ rí sẹ́nẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso ni ó mà ti bẹnu àtẹ́lu bí àwọn tí ó jẹ́ èèkàn nínú àwọn ẹgbẹ́ òṣèlú NNPP New Nigerian People's Party bí wọ́n ṣe ń ya kúrò ní ìpínlẹ̀ Kánò tí wọ́n sì ya lọ sínú ẹgbẹ́ òṣèlú APC níbẹ̀ ló mọ̀ ti sọ̀rọ̀ ó ní ẹ wò ó àwọn eléyìí ni wọ́n kẹ̀yìn wọn sí ẹgbẹ́ tí wọ́n sì jẹ́ ọmọ ẹgbẹ́ eléyìí tí ò lóòótọ́ ó sọ̀rọ̀ yìí nígbà tí ó ń bá àwọn kan tí wọ́n kóra wọn jọ ní ìjọba ìbílẹ̀ Takai ní ìpínlẹ̀ náà sọ̀rọ̀ níbẹ̀ ni ó ti ń gbóríyìn fún àwọn tí wọ́n ti kọ̀ wípé ẹ wò ó bí nígbà tó dáa nígbà tó rọrùn àtìgbà tí ò rọrùn ẹgbẹ́ òṣèlú NNPP láàmú tẹ̀lé o àwọn eléyìí tí wọ́n lọ sínú ẹgbẹ́ òṣèlú APC níbẹ̀ ni ó ti ń bá wọn sọ̀rọ̀ ẹni tó ti gbà kọjá gómìnà yìí ni ó wá ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ẹni tí ṣe sẹ́nitọ́ Abdulrahman Kawu tóun kúrò nínú ẹgbẹ́ òṣèlú yìí tí ó sì ẹni tí ṣe aṣojú Kano South Senatorial District tí ó sì kúrò ńbẹ̀ tó lọ sínú ẹgbẹ́ òṣèlú APC àti àwọn amòfin míì tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ náà gbogbo wọn kúrò wọ́n ya lọ sínú ẹgbẹ́ òṣèlú APC nígbà tí Kwankwanso ń sọ̀rọ̀ ó ní ṣẹ́rí Kano South gòtẹ̀ yẹ kó jẹ́ eléyìí tí ọkọ̀ gbogbo yín lẹ́kọ̀ọ́ o ó ní tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ gbàgbé wípé àwọn kan ni wọ́n mà tiẹ̀ ń fáwọn kan ní oúnjẹ nígbà náà àti owó kan ó ní wọ́n sì ń fún wọn ní àwọn ọ̀rọ̀ ó ní ṣe mọ̀ pé àwọn èèyàn mà gbà wọn ò sì dìbò fún wọn ó ní ṣe mọ̀ pé ohun tó tún yani lẹ́nu ni wípé ẹgbẹ́ òṣèlú NNPP òun gan ni wọ́n tún padà ń dìbò fún o ó ní ṣẹ́yìn náà mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú NNPP ló mà ní àwọn ọmọ ẹgbẹ́ gidi ó ní ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ làwọn ọmọ èèyàn tó ń fi ẹgbẹ́ sílẹ̀ tí wọ́n sì ń ré lọ sínú ẹgbẹ́ òṣèlú míì ó ní iṣẹ́ rí kò sí ohun tó burú jù o kò sí ẹ̀ṣẹ̀ ńbẹ̀ pé kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan kó sì ré kọ́sọ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú míì ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àǹfààní àti bí àwọn ẹgbẹ́ ṣe gbárùkù tí ó tẹ́lẹ̀ ó ṣeé ṣe tó bá dénú ẹgbẹ́ òṣèlú míì kí o má rí ààyè rẹ̀ o ó ní eléyìí ló jẹ́ dídalẹ̀ eléyìí tó lágbára jùlọ ẹni tí ó ti fìgbà kan jẹ́ gómìnà ọ̀hún ló wá gbóríyìn fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ eléyìí tí wọ́n ṣe ọkàn akin tí wọ́n sì gbé ìgbésẹ̀ tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní ẹ wò ó ìwọ tí o bá ti lè fi ẹgbẹ́ Kwankwasiya movement sílẹ̀ ó ní wò ó kò sí àyè fún ọ láti padà wá mọ́ o ó ti di àbámọ̀ fún ọ nìyẹn torí wípé ẹgbẹ́ òṣèlú yìí ẹgbẹ́ tí àwa gbé kalẹ̀ yìí ẹgbẹ́ tí ò ń ṣe ẹgbẹ́ alábòsí ẹgbẹ́ tó ní ìfarajì tó sì ní ẹ̀mí ìfẹ́ ní ẹgbẹ́ wa yìí ó ní ẹ wò ó gbogbo ẹ̀yin tẹ́ ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú NNPC ré kọjá sínú ẹgbẹ́ òṣèlú APC gbogbo yín lẹ́yìn padà gé ka àbámọ̀ bọ̀ẹ̀nu báyìí tẹ́sí máa kígbe ha Kwankwaso ló sọ̀rọ̀ yìí léde o bẹ́yìn bá fẹ́ ṣẹlẹ̀ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn ọmọ ìkọ́ṣẹ́ méjì kan tí wọ́n darí nǹkan ìkọ́lé tí owó rẹ̀ tó 250 mílíọ̀nù náírà wọ́n darí ẹ̀ síbòmíì o ni wọ́n bá fi páńpẹ́ ọba mú wọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tó ń gbógun ti ìwà jìbìtì ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi ohùn yìí léde o tí wọ́n sì ti ṣàlàyé wípé àwọn ti taari àwọn ọmọọṣẹ́ méjèèjì yìí lọ sí iwájú ilé ẹjọ́ nínú ọ̀rọ̀ tí agbẹnusọ fún àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí gbígbógun ti ìwà jìbìtì yìí tí ó fi síta ó ṣàlàyé ó sì tọ́lẹ̀lá wípé arákùnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Èṣíkẹ́ Táíwò àti Ramon Airat òun ni wọ́n ti jí nǹkan ọ̀gá wọn tí nǹkan ọ̀hún tó jẹ́ pé àwọn ohun èlò ìkọ́lé ni o tí owó rẹ̀ sì tó 200 mílíọ̀nù náírà ó tún lé 50 tí ó jẹ́ titi ọ̀gá wọn wọ́n ti darí ẹ̀ lọ sí ibòmíì ni wọ́n bá tarí wọn sí iwájú ilé ẹjọ́ ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kàn wọ́n o lára rẹ̀ ní gbígbìmọ̀pọ̀ láti ṣe ìwà tí kò dára bẹ́ẹ̀ ni ẹ̀wà olè jíjà àti ìwà jìbìtì lílù àti ìkówójẹ àti oríṣiríṣi àwọn ẹ̀sùn míì tó ṣàjẹ́ 5 níye ni wọ́n fi kàn wọ́n nínú ẹjọ́ tó ń lọ lọ́wọ́ ọ̀hún ni wọ́n ti kàn fi wípé ọ̀gá wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Táíwò ni
ẹnu mi àgò ọ̀gbẹ́ni Jimoh Atofọlákí òun ni ó jẹ́ ọ̀gá wọn tí àwọn ọmọọṣẹ́ méjèèjì tí orúkọ wọn ń jẹ́ Táíwò àti Airat yìí tí wọ́n ń kọ́ iṣẹ́ ní ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n ohun èlò ìkọ́lé tí iye owó rẹ̀ tó iye owó tí mo ti kà sókè wọn ni àwọn méjèèjì ni wọ́n pàmò pọ̀ tí wọ́n sì darí ẹ̀ síbòmíì. Iṣẹ́ ìwádìí ti ń lọ lọ́wọ́ báyìí. Lẹ́yìn iṣẹ́ ìwádìí wọn ò jó lamba pa ní iwájú òfin. Ìwé ìròyìn Punch ló punch ìròyìn wọn jáde ẹ lè mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch tó kàdákẹ́hùn náà ni ìròyìn eléyìí wà níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé ìjọba ìpínlẹ̀ Kano ló mà ti fẹ́ gba àwọn olóyún lóbìnrin àwọn tó ń fún ọmọ lọ́yàn jáde kúrò ní ọgbà àtúnirọ ní ìpínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Kano Abba Yusuf ní ọjọ́ Ẹtì òun ni ó mà jẹ́ wípé ó mà lọ sí ọgbà àtúnirọ tó sì jẹ́ pé ó rí àwọn tó wà ní ọgbà àtúnṣe yìí tí ó jẹ́ obìnrin 8 ní tó wà ní gbọ̀ngàn ti ọgbà àtúnirọ ti Goronduche yìí láti lọ síbẹ̀ ó ní ẹ wò ó ńgbà tí ó débẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó lọ ṣe ṣùgbọ́n ńgbà tó débẹ̀ ó rí àwọn olóyún 2 àti àwọn tí ó ń fún ọmọ ní ọyàn 2 níbẹ̀ ni ó mà ti wò ó pé ó yá kí ni àwọn nǹkan tí a lè ṣe mo fẹ́ gba owó ìjáde àti gbogbo nǹkan tí ó bá ní ṣe pẹ̀lú àwọn tó bá lóyún àti àwọn tó ń fọmọ lọ́yàn ní ọgbà àtúnirọ̀ yìí. Ìdàgbàsókè náà ló jáde nínú àtẹ̀jáde kan léyìí tó fi léde láti ọwọ́ agbẹnusọ sí gómìnà Sanusi Tọ́fà ẹni tó sọ wípé gómìnà yìí ló kàn lọ síbẹ̀ láti lọ ṣe àbẹ̀wò kí wọ́n lọ wo bí nǹkan ṣe ń lọ ní ọgbà àtúnirọ̀ ó ní ṣùgbọ́n gbà wọ́n débẹ̀ ọ̀rọ̀ mà ti yíhùn po gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ó ní gómìnà ló lọ síbẹ̀ láti lọ wo ipò tí àwọn tó wà lọ́gbà àtúnirọ̀ yìí wà àti nǹkan tí ìjọba ìpínlẹ̀ lè ṣe sí láti fi ràn wọ́n lọ́wọ́ láti lè jẹ́ wípé bóyá nípa jíjẹ àbí mímu àbí àwọn nǹkan tó ní láti túnṣe ní ọgbà àtúnirọ̀ náà. Yusuf ló wá sọ wípé ìṣèjọba ẹni tí ṣe gómìnà náà òun ni yóò mọ tẹ̀ ẹ́ wájú láti lè rí i dájú pé àwọn nǹkan tí wọ́n bá nílò ní ọgbà àtúnirọ̀ yìí òun ni wọ́n ń ṣe fún wọn. Nígbà tí gómìnà ń sọ̀rọ̀ ó ní ẹ wò ó nǹkan kan tẹ̀ ń kọ òun lóminú torí pé àwọn tí wọ́n wà ní ọgbà àtúnirọ̀ yìí kódà ó ní ẹ wò ó wọ́n pọ̀ níye ó ní níbẹ̀ láti rí àwọn tí wọ́n tó 1939 tó wà lọ́gbà àtúnirọ̀ ó ní àwọn míì wà tó jẹ́ pé wọ́n ti dájọ́ fún tí àwọn míì wà àwọn tó ti dájọ́ fún ló tó 382 ó ní àwọn tí wọn ò tí ì dájọ́ fún tí wọ́n ń retí ìgbẹ́jọ́ wọn àwọn ní 1536 tó wà ní ọgbà àtúnirọ̀. Níbẹ̀ ni gómìnà wa ti sọ̀rọ̀ wípé ìjọba ìpínlẹ̀ náà ni yóò ṣiṣẹ́ dáadáa ni yóò sì ṣiṣẹ́ dájúdájú láti rí i wípé àwọn tí ó jẹ́ adájọ́ ni wọ́n dá àwọn ẹjọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Bẹ́ẹ̀ ni gómìnà ó wá rọ̀ wọ́n ó ní kí wọ́n sì wà ní ìrètí wípé àwọn eléyìí tí ó bá jẹ́ àwọn tó lóyún àbí àwọn tó ń fún ọmọ ní oúnjẹ lọ́wọ́ báyìí ó ní gbogbo wọn ó yá ẹ jẹ́ mọye wọn ẹ sì jẹ́ mọye ìwé ìgbàjáde wọn àti àwọn nǹkan tó bá tọ́ ní ṣíṣe wípé òun fẹ́ kó gbogbo àwọn tó bá jẹ́ olóyún àti àwọn tó ń fún ọmọ lóúnjẹ lọ́wọ́ báyìí òun fẹ́ gba owó ìgbàjáde wọn kúrò ní ọgbà àtúnirọ̀ yìí ó ní àwọn ẹ̀sùn tí ó bá sì jẹ́ àwọn ẹ̀sùn wọn ẹ wò ó ẹ fi yọ òun gẹ́gẹ́ bí gómìnà bí ó ṣe sọ wípé òun fẹ́ gba àwọn yìí jáde lára àwọn tí wọ́n kọ̀ wọ́rìn tẹ̀lé gómìnà. Níbẹ̀ náà láti rí mínísítà eléyìí tó ń rí sí àwọn ohun àlùmọ́ọ́nì inú ilé General Abdulrahman Bello Dambaswa tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ni wọ́n jọ kọ́ wọ́rìn lọ sí ọgbà àtúnirọ̀ náà àti àwọn míì náà gbogbo àwọn tí wọ́n tẹ̀lé lọ sí ọgbà àtúnirọ̀. Níbẹ̀ náà ni gómìnà ṣáà ti sọ̀rọ̀ wípé ẹ wò ó àwọn tó bá jẹ́ olóyún àti àwọn tó ń fún ọmọ lóúnjẹ gbogbo àti àwọn míì náà tí wọ́n ti sọ wípé ẹ wò ó ẹ jẹ́ mọ iye tí owó ìgbàjáde wọn jẹ́ ẹ jẹ́ mọ ohun tí wọ́n ṣe kí á sì gbà wọ́n síta òun ni gómìnà ìpínlẹ̀ Kano sọ bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọmú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. Ìjà gbọ̀ngàn nínú ìdílé àti èpè pẹ̀lú oríṣiríṣi èébú kì í ṣe tirẹ̀. Àwọn ìdí 5 yìí ló yẹ kó o ronú sí tó bá jẹ́ pé ó sì dúró nínú ìdílé ọ̀hún. Àwọn jìmì nínú onímọ̀ wọ́n fẹ́ fi ohùn léde ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni oríṣiríṣi èébú ló wà ní ẹnu wọn bẹ́ẹ̀ ni èpè ńláńlá ni ó máa ń ṣẹlẹ̀ nínú ìdílé ṣùgbọ́n
wíwà pípẹ́ tàbí dúdúró pípẹ́ nínú ìdílé ó lè fa oríṣiríṣi nǹkan. ìdí rèé tí àwọn ọ̀jìnmí nínú onímọ̀ tí wọ́n fi fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí. oríṣiríṣi àwọn èébù yìí ó lè má jẹ́ nípa titi ẹnu, ó lè jẹ́ nípa titi àìfún aya tàbí ọkọ ní owó tàbí fífi oorun dù ú tàbí àwọn nǹkan míì tó ṣàní ṣe pẹ̀lú kí ọkàn ìyàwó tàbí ọkọ kó má balẹ̀ nínú ilé. ìdí àkọ́kọ́ tí àwọn ọ̀jìnmí nínú onímọ̀ tí wọ́n fi léde ni wípé ẹni tó bá wà nínú ìdílé ìyẹn nínú ìgbéyàwó, ààbò tó péye ó gbọ́dọ̀ wà fún un. ṣùgbọ́n tí ààbò tó péye kò bá fi wà fún ẹni náà, ó yẹ kó tún èrò rẹ̀ pa. bẹ́ẹ̀ torí wípé ààbò ó ṣe kókó ó sì ṣe pàtàkì. tó bá ti di wípé kò sí ààbò, ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó ronú lẹ́ẹ̀mejì. nǹkan kejì òun ni wípé ó gbọ́dọ̀ ní ìfọ̀kànbalẹ̀ àyà nínú ìdílé. tí ọkàn ọkọ tàbí ọkàn abo ìyẹn ìyàwó tí kò bá ti balẹ̀ nínú ìdílé, káyà sókè lónìí kẹ́mi sókè lọ́la, ó yẹ kó ronú nípa rẹ̀. nǹkan kẹta òun ni wípé ẹni tó bá wà nínú ìdílé, bóyá ọkọ kò ṣe dáradára tó tàbí ìyàwó ni kò ṣe dáradára tó, kì í ṣe ojúṣe rẹ ni láti yí ẹni náà padà sí rere. ṣùgbọ́n ẹni náà ó gbọ́dọ̀ mọ̀ wípé òun ṣe àṣìṣe. ṣebí tí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi, kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. ṣùgbọ́n ẹni tó jẹ̀bi tí ò mọ̀ ní kó ogun jàlú. ẹni tó jẹ̀bi tó bá ti mọ̀ yóò tètè tọrọ àforíjì. ìdílé náà yóò sì dúró bó ṣe yẹ kó dúró. nǹkan kẹrin ní belenja òun ni wípé ó gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ rere fún ọkọ tàbí ìyàwó. tí ìyàwó bá ṣàṣìṣe, ìwọ jẹ́ àpẹẹrẹ rere. fún ìdí èyí, tí ọkọ tàbí ìyàwó tí ò bá ti jẹ́ alápẹẹrẹ rere, kí wọ́n tún èrò wọn pa nínú ìdílé. nǹkan karùn-ún gẹ́gẹ́ bí àwọn ọ̀jìnmí nínú onímọ̀ bí wọ́n ṣe wí, wọ́n ṣàlàyé wípé o ní ọjọ́ ọ̀la tó dára láti jà fún, kì í ṣe ìjà nínú ìdílé. tí ìjà nínú ìdílé tó bá ti ń di lemọ́lemọ́ tó ń di gbàgbós, gbọ́kọ lójú lónìí, gbá ìyàwó ní ojú ní ọ̀la, ó ní irú ìdílé bẹ́ẹ̀ ó léwu. torí pé pàápàá gbàgbó lónìí yìí, bí ojú òun ọ̀bá fọ́, rabaraba ó lè débá. ìdí márààrún yìí tó bá ti ń ṣẹlẹ̀ nínú ìdílé, ó yẹ kó o tún èrò ara rẹ pa. nínú ìwé ìròyìn Nigeria Tribune ni àwọn ọ̀jìnmí nínú onímọ̀ ọ̀hún ni wọ́n ti fohùn léde. ẹlẹ́mùkẹ́ yẹ̀ wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí wà, níbi tí obìnrin kan ti sọ̀rọ̀. ó ní ẹ wò ó, òun máa pàdánù mílíọ̀nù 11 àti àwọn ọjà eléyìí tí owó rẹ̀ gọbọi níbi ìkọlù ìjàmbá iná eléyìí tó wáyé láàrin ọdún kan. ìyáàfin Rabiatu Kingsley ló sọ̀rọ̀ yìí léde. gbajúgbajà oníṣòwò obìnrin kan, ìyáàfin Rabiatu Kingsley ló sọ̀rọ̀ yìí lórí bí ó ṣe fi owó tó tó mílíọ̀nù 11 bí owó náà bó ṣe jóná níbi ìṣẹ̀lẹ̀ iná kan eléyìí tí ó sì bà gbogbo àwọn ilé ìtajà rẹ̀ jẹ́ tó wà ní agbègbè mẹ́ta nílùú Ìbàdàn, ní àwọn agbègbè bíi Police Barrack Shops àti Ọmọlẹ́wà àti Yemẹtu ní ìlú Ìbàdàn ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. nígbà tó ń sọ̀rọ̀, ó ní àwọn ọmọ òun ní wọ́n máa bẹ òun wípé mọ́mì ẹ má mọ̀ jẹ́ kí nǹkan eléyìí tó ṣẹlẹ̀ yìí kí ó da omi tútù sí yín lọ́kàn. ó ní ṣe bí ìyàwó ọlọ́pàá ni òun o, tí òun sì ní ilé ìtajà mẹ́ta eléyìí tí òun ti ń tajà. ó ní ṣùgbọ́n gbogbo ilé ìtajà mẹ́tẹ̀ẹ̀ta òun gbogbo ẹ̀ ló jóná ní òru. nígbà tó pariwo wípé owó tó pọ̀ tó mílíọ̀nù tó pọ̀, ó ní òun mà ti pàdánù síbi ìṣẹ̀lẹ̀ iná eléyìí tó ń ṣẹlẹ̀. ó ní kódà ó tiẹ̀ tún ní ilé ìtajà kan tí òun fi ń ṣe ilé ìtajà ti àwọn tó bá fẹ́ ra nǹkan àwọn amúnidára, àwọn ránṣọránṣọ. ó ní kódà oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀, ṣùgbọ́n tí gbogbo ẹ̀ náà jóná ń bẹ̀. nígbà tó ń sọ̀rọ̀, ó ní ìjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀, ó ní kódà ọmọ òun kan tiẹ̀ wà nulé, òun ò tiẹ̀ rántí wípé ọmọ wà nulé o, torí wípé ẹ wò ó wàhálà ti dé bá òun o. tó sì sọ̀rọ̀ wípé àwọn nǹkan mú nǹkan tutù oríṣiríṣi ni ó wà nínú ilé ìtajà mẹ́tẹ̀ẹ̀ta yìí. ó ní gbogbo ẹ̀ sì jóná tí òkun kankan. ó ní báyìí nígbà tí àwọn oníròyìn gbé súnmọ́ pé màmá bò wá lẹ ṣe wá ń gbé báyìí, bó o ní ó ṣe ń lọ lápá ọ̀dọ̀ yín pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí. ó ní ẹ wò ó, àfi Ọlọ́run o, Ọlọ́run nìkan báyìí
ni mò ń wojú rẹ̀ torí wípé kò sí olùrànlọ́wọ́ kankan o. Ó ní àgbò inú gbọ̀ngàn àwọn ọlọ́pàá ìyún barrack police yìí ni òun máa ń gbé o lọ́wọ́lọ́wọ́ báyìí. Nígbà tí wọ́n béèrè pé àwọn ìyàwó àwọn ọlọ́pàá bíi yín kí ni wọ́n ṣe fún yín, ó ní kódà wọ́n fóun ní ibùsùn kan ìyún mattress ọyọ kan pẹ̀lú ogún náírà. Ó ní owó tí wọ́n máa fún òun. Ó ní ṣé gbogbo ohun tí wọ́n fún, ó ní òun ò sì lè bá wọn wí ò torí wípé àwọn ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ náà ni kò sí nǹkan kan lẹ̀. Ó ní èmi nìyí lónìí o, mò ń wojú Ọlọ́run ni kò sí nǹkan kan, mo pàdánù àwọn ilé ìtajà mi 3 láàrin ọdún kan àti owó tó pọ̀. Ó ní òun gbàgbọ́ wípé Ọlọ́run ló ṣe iṣẹ́ àdánwò lórí òun báyìí tó sì jẹ́ wípé bó bá wu Ọlọ́run a sì rán aláàánú sóhun lójijì nígbà tóun ò rò tẹ́lẹ̀ kọ́lọ́run má jẹ́ kí nǹkan ní wa kó sọnù síbi iná o. Bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn The Nation kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. tó káfẹ́ lẹ́yìn ká fi súnmọ́ àwọn aráalé nítorí pé ọjọ́ wa ó ti ń sáré lọ tètè 07047777064 ìròyìn tá a kà òun ni ká ẹ dá sí. èyí tá a bá kà ní orí ìkànnì wa níbí yìí ẹ má sì dá sí o. ìròyìn tá a bá kà òun ni kí ẹ dá sí 07047777064 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. hello ẹ káàárọ̀ 07047777064 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. hello. kìnìún bá bú nínú igbó tìgbó ti jù á mì tìtìtì Chip 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó.
ẹ kú kalẹ̀ gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé fún títí òwúrọ̀ òní à ń kí yín bẹ́ẹ̀ ni a kí yín fún ìfarabalẹ̀ yín láṣẹ Ìdùmarè a ó jọ ríra wa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ojú òpó tí ẹ fi ń pè wọlé òun ni ó fẹ́ sapá kan jàmọ́ ló fẹ́ rí bákan amójú ẹ̀rọ wa sì ti wà nídìí kíní ọ̀hún tó ti ń lọ tó ti ń bọ̀ Ọlọ́run ó fún ọ sí o sàmí ẹ lè lọ sójú òpó ayélujára wa báyìí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín kẹ́ ẹ fi ṣọwọ́ sí ojú òpó ayélujára wa ká mọ àwọn ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn tí ẹ fẹ́ dá sí àti èrò yín nípa àwọn ìròyìn tí a ti kà ó yá àwọn èèyàn sì ti fi àtẹ̀jíṣẹ́ sí ojú òpó ayélujára ó yá síde rẹ̀ kó máa kà á. Fọlọ́runṣọ́ Wàsíù lójú òpó Facebook wọ́n ní ẹ káàárọ̀ o ẹ mọ̀ ṣeun Alaka Saheed wọ́n ní good morning Miss Ituroluwa and Mr. Aberekere Adegbite more knowledge and wisdom amen. Mr. Adekanbi wọ́n ní good morning happy Sunday more wisdom and knowledge Mr. Gafar Sugar àwọn náà ti kí wa Ọ̀jẹ́tọ́lá Jacob Pọ́nmilé àwọn náà ní good morning Raji Nasirulai Taiwo Anigilaje wọ́n ní good morning well done more wisdom amen. Jimoh Alex Abiodun àwọn náà ní happy Sunday Olawore Samuel wọ́n ní good morning and happy Sunday more of it in Jesus name amen. Salaudeen Azeez Ayansola wọ́n ní good morning sir and miss happy second Sunday of the month well done forward ever ẹ ṣé o Ajékì Ìgbé Babátúndé àwọn náà ní morning sir ma happy Sunday àwọn náà ti kí wa ní ojú òpó Facebook bákan náà a rí Ọba Lawal Oyèlẹ́yẹ Bájígan ti Ìlàjílé kábíyèsí o wọ́n ní mo kí yín lórí ìkànnì yìí pé ẹ kú ojúmọ́ o àjíǹde ara a máa jẹ́ o àmín. Bákan náà ni ẹni tí ó wà Ajékì Ìgbé Babátúndé àwọn náà ti kí wa lójú òpó Facebook Afeez Ọlábọ̀dé àwọn náà ti kí wa Ọlágbèrò Táíwò Ọlámídé Ayọ̀bámi wọ́n ní lágbára Ọlọ́run yóò ṣàlékún ọgbọ́n àti ìmọ̀ ọpọlọ wa kò sì ní dàrú sí FM náà kò ní bàjẹ́. Àyàndàrè ààrẹ ìlú Àyànlérè àwọn náà ní good morning more wisdom Aminu Ọláyínká Yakubu àwọn náà kí wa wọ́n ní àkó ètò Moshood Báyìlábù àwọn náà ti kí wa Káṣàmá Dúpẹ́ Àdìsá wọ́n ti kí wa lójú òpó Facebook Engineer Rahman Ìbídòkun wọ́n ti kí wa Mubarak Anífowóṣe àwọn náà wọ́n ti kí wa lójú òpó Facebook. Ìpàdé Ọlákẹ́hìndé wọ́n ní nípa ọ̀rọ̀ àwọn apànìyàn bí ẹni ń pa ẹran lójoojúmọ́ yìí kí ni ìjọba ṣe pẹ̀lú ikú ìgbà gbogbo yìí a kú ọdún ìyá tòní o kò ní jẹ́ àṣemọ lórúkọ Jésù àmín. Bẹ́ẹ̀ ni à ń fi àsìkò yìí kí gbogbo àwọn ìyá lágbàáyé bẹ̀rẹ̀ láti orí mi títí dé gbogbo orí ẹ̀yin obìnrin tẹ wá ń ta pé happy Mother's Day ẹ̀yin ìyá tẹ bí wa a kú ọdún ìyá tòní o bógo tí ń jẹ́ ti Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọdún òun ni a ṣe láyé gbogbo àwọn ọmọ Ọlọ́run eléyìí tí Ọlọ́run ti fi síkàwọ́ yín èṣù kò ní pa àwọn ọmọ náà mọ́ yín lọ́wọ́ o àwọn ọmọ náà wọ́n á dàgbà wọ́n á dògbó fún yín ní orúkọ Jésù. Akínwùmí Abọ́sẹ̀dé wọ́n ti kí wa wọ́n ní akú àjímúná ọpọlọ wa ò ní dàrú Rukayat Moshood àwọn náà ti kí wa mi ò dáhùn lójú òkú Facebook Ismail Ayuba torí Abẹ́rẹ́kẹ́rẹ́ tún ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí nù Wisdom Adébísí Ọláwuyì wọ́n ti kí wa Amos Adébáre ẹ̀sàkù sọkúsọ ti yín sọ ìbọ́ọ̀l mọ̀dìyí àwọn náà ti kí wa wáyé wá ṣèrèrè wọ́n ní good morning ẹ ṣé o Amsat Yesir Amuyas wọ́n ti kí wa lójú òpó Facebook Abíọ́dún Bámigbádé àwọn náà ti kí wa Bobby K Honourable George wọ́n ní Amojosco from Gbẹ́nà Kingdom tọ̀ nílùú òkè o Adépọ̀jù John àwọn náà ti kí wa ìkárọ̀sà Adétọ̀kùn Ahmed àwọn náà ti kí wa wọ́n ní ẹ kú ètò láti ìlú òkè o Azeez Soliudeen wọ́n ti kí wa Salami Wasiu láti ìlú Ìṣẹ́yìn ẹ ṣé o Ismail Jamiu àwọn náà ti kí wa wọ́n ní láti ìlú Ṣakí Apicius Ọlá àwọn náà ti kí wa wọ́n ní more wisdom J Fọláṣadé Abọ́dúnrìn ẹ̀yọ́ olóṣèlú àwọn náà ti kí wa ẹ ṣeun Ibrahim Sakari Yao wọ́n ti kí wa ọmọ ẹ̀rí àwọn náà wà ń bẹ̀ Braziac Abiola àwọn náà ti kí wa lójú òpó Facebook Iyọ̀ọ́lá Ọpẹ́yẹmí láti ìlú Ìṣẹ́yìn Unisa Márìndọ̀tí ọmọ Ìyálòde wọ́n ti kí wa Mustapha Ọláyẹmí Fatai Arúlógún àwọn náà ti kí wa
Alim Taiwo wọ́n ti kí wa Hamsat Lawal wọ́n ti kí wa Sakari Yao Bashiru Aji wọ́n ti kí wa Ebenisa Adelọ́wọ̀ Mami Richie Ọ̀pára Raji Lateef Adeola Ismail Mumini Adeojo Samson Adeife Àríkọ́ṣe Jemil Ojo wọ́n ti kí wa Emmanuel Olúwaṣeun EO Kosim Adéwálé Mustapha Abiola Sunday wọ́n ti wà lójú òpó Facebook Hamsat Ademi àwọn náà wọ́n ti kí wa ní ojú òpó Facebook bákan náà Adéwálé Adédìméjì Ọ̀làdùnjoyè àwọn náà ti kí wa ní ojú òpó Facebook Taiwo Hussein àwọn náà wọ́n ti kí wa ní ojú òpó Facebook ẹ̀yin náà tún lè fi àtẹ̀jíṣẹ́ yín sí ojú òpó Facebook tẹ̀síp 89.1 FM ibẹ̀ gan báyìí ni ẹ ti rí wa wò kétékété ní ojú òpó Facebook wa. tó o káre láyé o mò ń bi ọ́ lẹ́ẹ̀kan mò ń bi ọ́ léèrè o sì dá mi pé lóhùn kí ni o. mo ní ìwọ náà ti dìyá báyìí. kò sí ọ̀nà kékeré obìnrin ò sí. bẹ́ẹ̀ ni. bó o bá bímọ lónìí wọ́n ní ìyá la bí. bẹ́ẹ̀ ni. ìyá o ẹ̀yin ìyá o àfèròyọ̀ yín o. bó a lò tó wá gbọ́rọ̀ lọ yín sí. ẹ̀yin ìyá sọ mọ̀ pé lánàá kábíyèsí rán mi sí ọ. kábíyèsí sọ wípé kò fún mi lówó o sì fún mi kábíyèsí sẹ́ ń gbọ́ o kò fún mi o. kábíyèsí wọn ní ìfún ọ lówó. kábíyèsí kò fún mi o. kábíyèsí kò fún mi o. ẹ̀ẹ̀mẹ́ta ni mo sọ o kò fún mi o. kábíyèsí ní ìfún ọ lówó wọ́n ní pé kí n sọ fún ọ pé ìgbà tó ní pé mo fẹ́ kí wọ́n dà mí mọ́ mọ́tò àbí kí ni nǹkan tí o tiẹ̀ sọ lánàá. ṣé mi sọ nǹkan kan. mo lè play rẹ̀ fún ọ. èwo ni play. mo ní téèpù ẹ lọ́wọ́ fún un tó sọ òun. oníkìní oní mò ń taná wẹ́bí. kábíyèsí wa ní kí n sọ fún ẹ pé mi ò taná wẹ́bí o pé ọ̀rọ̀ tó sì sọ òun ó dùn àwọn kó ya bẹ kábíyèsí báyìí. pé torí wọ́n ń gbọ́ wọ́n ní sọ pé mò ń taná wẹ́bí wọ́n ní mi ò taná wẹ́bí o pé àwọn èèyàn ti ń pe àwọn lánàá àwọn náà ti gbogbo gbà sí ní kábíyèsí ti máa yí rédíò wọn látàgò 5 tẹ́ bá ti bẹ̀rẹ̀ báyìí ni wọ́n ti ní àwọn ti máa yí rédíò wa. kábíyèsí lọ sáà ló bí ọ. àwọn wọn bí mi. tó kábíyèsí Bájígan ti làjílé. kábíyèsí o kábíyèsí o Bájígan títí làjílé. Bájígan ni o kò ṣe Bájígan o. Bájígan ìwọ ló pè é bẹ́ẹ̀ o. bí wọ́n ṣe ń jẹ́ nù. tó ọ̀dà ọmọ wọn tiẹ̀ ní ò lè rí tì. bẹ́ẹ̀ni. tó ọmọ yìí ló oníkákéde ẹ̀ lórí rédíò. kábíyèsí ní kí n sọ fún ẹ bẹ́ẹ̀ pé ó dùn àwọn. tó bàbá pásítọ̀ ṣe ń gbọ́ o fíìkì ìtura olúwa adéníjì ọmọ kábíyèsí Bájígan ti làjílé. kábíyèsí ń gbọ́ bá torí wọ́n máa ń yí rédíò wọn ni àwọn èèyàn tún wá mọ̀ pé wọ́n pẹ́ sẹ́yìn gbọ́ ọ̀kan táyé wọ́n sọ ní síìpù kíní kan. wípé ọmọ yín ni o kábíyèsí kò tán náwẹ́ bí o ṣe ti gbọ́. ọwọ́ àmọ̀ yìí pé owó ẹnu mi yìí ṣé ọwọ́ rẹ̀ ní ti gbà ni àbí ọwọ́ kábíyèsí. kábíyèsí ti ń gbọ́ báwọn. torí o ti sọ pé kí n kéde o ti sọ pé kí n sọ pé kí kábíyèsí mọ́ bínú mo ti sọ bẹ́ẹ̀ báyìí o. wọ́n ní kí n sọ fún ọ pé ó dùn àwọn o. pé ọ̀tẹ́nẹ́wẹ́ bí ọ̀tẹ́nẹ́wẹ́ bí mọ́ àtùpà ló gbé lọ́wọ́. ẹ wò ẹ̀yin ènìyàn wa bí ẹ pàtẹ́wọ́ fún Paul ń pa fún Paul ẹ pàtẹ́wọ́ fún Paul ń pa ẹ bá a pa lójú òpó Facebook ẹ pàtẹ́wọ́ fún Paul ń pa fún Paul ẹ pàtẹ́wọ́ fún Paul ń pa fún Paul amójú ẹ̀rọ wa ó ti ṣe kinní ọ̀hún ẹ lè pè sójú òpó wa báyìí a ti wà ní abala fìjìláńtẹ́ amójú ẹ̀rọ wa là ń pàtẹ́wọ́ fún yẹn ẹ pàtẹ́wọ́ fún Paul ń pa fún Paul ẹ pàtẹ́wọ́ fún Paul abẹ́rẹ́ kéré àti Victoria ẹ káàárọ̀ o. ẹ bá wa kí Paul tó ṣe àtúnṣe kinní yìí orí rẹ̀ tó kò sì ní ìjàrú o àti ìgbà táyì títí o ojú òpó yẹn lórí ọ̀rọ̀ èyí tèmi fẹ́ dá sí ni ti àwọn ìjọba tí wọ́n dákun wọn bá mójútó ètò ààbò tí èèyàn bá ń ṣèjọba lórí èèyàn náà láàṣà ṣe lélérí wọ́n dákun wọn bá yà sí nítorí àwọn bandits yìí àwọn àgbẹ̀ mélòó kan lẹ̀ ni wọ́n pa sínú oko rẹ̀ tó báwo tí wọ́n ti jẹ́ ṣé iṣẹ́ àgbẹ̀ dínkù àbí òdínkù ń bẹ̀ nísìnyí
bọ̀bọ̀ dàbọ̀ má ti pè ní wa lè gbé o. àwa náà tá à ń sọ̀rọ̀ yìí ọlọ́run ò ní jẹ́ ká bọ́ sọ́wọ́ wọn ẹ̀yin náà ò sì ní rìn pàdé wọn lójú ọ̀nà iléeṣẹ́ tí kò ní bàjẹ́. ẹni tó wá jẹ́ olùdarí iléeṣẹ́ yìí tọ́jà náà wà lókè òǹbí ọlọ́run ó fún un ṣe. láhàólà wàlá kò hátà Babátúndé oníkọ́ ló ń ṣàdúrà bẹ́ẹ̀. kí ló dé tó ṣe hàn. nígbà wo ni àná wọn lókè o bóyá nàìjíríà wà ní bàbá Ajíbádé ni wọ́n ń wé. tó ẹ ti lè pè wọlé báyìí o abala fìjìláńtẹ́ la sì ti wà báyìí torí pé ohun gbogbo pẹ̀lú àsìkò níléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò kádásí ìròyìn ó ti ré kọjá lọ abala fìjìláńtẹ́ ni a ti wà lásìkò rẹ̀ báyìí 070 47 7064 070 47 7064 ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. nítorí bàjẹ́ o. àmín o. àti ẹnjìníà wa wọn kú iṣẹ́ lórí fóònù náà. àdúpẹ́. ṣùgbọ́n àmọ̀ ẹ wa táà ti ń fún iléeṣẹ́ yìí ẹ jẹ́ kí nọ́mbà yìí ó pé méjì o tọ́kàn ọ̀bá ṣe ọ̀kẹ́ ó ṣe torí náà nǹkan ó dùn wá bá a ṣe lè wọlé sínú ìròyìn lónìí ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ nínú ìròyìn tẹ́ta. ẹ má bínú ẹ jèbù rẹ ẹ fọwọ́ wọnú. àti wálé ọmọ olówó aṣí látàjì kingdom lókè o lórí ọ̀rọ̀ ọ̀nà wa ní àdúgbò wa láṣí kingdom yìí ni o torí ọ̀nà àdúgbò wa yìí gẹ́gẹ́ bí ilé ẹyẹ lórí ló jẹ́ o bí ẹ bá gbà wọlé náà lẹ́ gbà jáde àrọ gómìnà wa àrọ local government chairman wa tó wọ́n bá wa wọ ọ̀nà yìí wọ́n bá wa jẹ́ kí ọ̀nà yìí kó jáde sí ọ̀nà tó lọ sí ọ̀nà ayétòrò ó jáde sí ọ̀nà tó lọ sí ìgànnẹ́ àti ọ̀nà ìlérò torí ìyẹn ti jẹ́ kí ètò ààbò gan kó ń déédé ọ̀pọ̀lọpọ̀ ojoojúmọ́ làwọn ọkọ̀ àti machine máa ń gbàjá wọ́n bá wọn lọ sí ìlérò wọ́n bá wọn lọ sí ìgànnẹ́ á dùn àwọn ẹ̀ padà sẹ́yìn lónìí ẹ̀kọ́ kan wá bá wa wo ọ̀nà yìí o kí wọ́n ṣe o wálé ọmọlúwa sí látàkì kingdom lókè o. ẹ ṣe o 070 47 7064 lójú òpó tí ó já sí ọ̀dọ̀ wa ń bí 070 47 7064 ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ pẹ̀tọ́. ọlọ́run ló ń ṣètò. olùjọba yẹ fún pẹ̀lú gbọ́dọ̀. àmín. àskandaria láti ìlú Ìṣẹ̀yìn. ẹ káàárọ̀ sà. àkíyèsí tí mo fẹ́ pe àwọn òbí sí ni pé lórí àwọn ọmọ tó ń gun kẹ̀kẹ́ lẹ́sẹ̀ẹ̀sì tí fún àwọn ọmọ mi wọn ra kẹ̀kẹ́ fún wọn tó ń gùn lọ sí skul. kó lóun kó sàánú wa tó lóun bá tó akáni máa sọra wa ṣé kẹ̀kẹ́ ń bẹ nínú ọkọ̀ ni àbí ń bẹ nínú máa ti da ara kẹ̀kẹ́ fún mi kó máa gùn lọ sùpọ̀ méke ká sọra wa o. ẹ ṣe o. ọlọ́run ní jà fún ọmọ ọ̀dà wá sí o. àmín o lórí ọ̀rọ̀ káwọn ọmọ kéékèèké máa gun kẹ̀kẹ́ àwọn ọmọ mi báyìí ní ojú ọ̀nà tó jẹ́ pé ọkọ̀ pọ̀ ń bẹ àti machine wọn máa gun kẹ̀kẹ́ ẹ jẹ́ kí àwa òbí ẹ jẹ́ ká tún èrò wa pa lórí àwọn nǹkan wọ̀nyí kì í ṣe pé kò dára ṣùgbọ́n ibi tí wọ́n ti ń gùn kò dáa o kí nǹkan ó tó ṣẹlẹ̀ ó yẹ ká tètè mójútó kò dìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ tí wọ́n wá mọ̀ sọ pé àbámọ̀ á ṣe báyìí ká má fi àbámọ̀ sẹ́yìn o ẹ jẹ́ ká fi síwájú kọ́mọ̀ bá di wípé wọn ò ti ara wa wọn ò fi kọ́gbọ́n ọlọ́run ó ṣàbò lórí àwọn ọmọ wa o ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ orúkọ yín o. orúkọ mi abdulaziz láti gbọ́ra. ẹ káàárọ̀ sà. ẹ kú ètò ọlọ́run máa fún yín ṣe o. àmín o. àwa ń gbádùn símú ẹ̀fẹ̀ gan-an. sípẹ̀fẹ̀. mo fẹ́ dá sí ètò ààbò ẹ̀ náà mo fẹ́ dá sí o. ó yá ìdá sí. káàbọ̀ àwọn ìjọba kí wọ́n rìn wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. tó nǹkan tó tún wá ń kọ mí lóminú kíjọba kó gbòbọ́ kó lẹ̀ ìbọn wọ́n bá a ṣètò kí wọ́n kó gbogbo nàìjíríà pátápátá àfẹ́bọ́n rí mọ́ bọ́ ní dá wa lálẹ́. ọ̀dà. kẹsàn ẹ bá a ṣàfihàn ìjọba bẹ́ẹ̀ kí wọ́n kó bọ́ kún ilẹ̀ pátápátá. ọ̀dà ìjọba ń gbọ́ yín o 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí 070 47 7064 070 47 7064 070 47 7064 070 47 7064 Pọ́ọ̀lù 070 47 7064 tó fíìkì iṣẹ́ tí ẹ̀ pọ̀ tẹ́lẹ̀ tí a fẹ́ jẹ́ lẹ́yìn ètò yìí lẹ́yìn àjẹmọ́ná yìí lẹ́yìn fìjìláńtẹ́ yìí iṣẹ́ pọ̀ tí a fẹ́ jẹ́ kíní ọ̀hún
ó tún ti sá lọ iṣẹ́ pọ̀ bí a sì fẹ́ jẹ́ níbí náà ni a ti gé péréte o lórí ìròyìn àjímúná àti fìjìláńtì làárọ̀ yìí fíìkì ká mọ́ dágbére àbíbò ni. bẹ́ẹ̀ ni a mọ̀ lọ ẹ wo ẹja máa fi eléyìí dágbére lórí ètò àjímúná fún tàárọ̀ yìí ojú òpó wa ò jẹ́ ká lè gba ìpè eléyìí tó pa àwọn tó rárí wọlé wọ́n mú lọ́ọ̀kì ní o lọ́ọ̀kì wọ́n ní títí di ọ̀sán ní aago kan sí aago méjì tá a jọ pàdé lórí ètò níláyà títí di ìgbà náà èmi á máa ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílò ọ̀rẹ́ sọ pé kò ta ni lọ́rẹ̀ o nítorí ẹ̀ lèmi ìtura ọmọ adéníjì ṣe ń fi àsìkò ìdágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé títí di ọ̀sán tá a tún jọ pàdé ó dìgbà. tó bí ó ṣe jẹ́ lẹ gbọ́ ohun gbogbo etí tó ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa a kí yín bẹ́ẹ̀ la mọ rírì yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa tẹ́ ń wò wá káàkiri ibi gbogbo ibikíbi tí ọwọ́jà ìkànnì wa yìí tó ń fẹ́ dé a sì ṣe ní àdúrà yìí pé ire ni ojú wa yóò máa rí o ọwọ́ wa òun á fi gbáre mú ẹsẹ̀ wa á fi rìnà débi ire á sì fi ire ọ̀hún á fi ṣe rere láyé ẹ wò ẹ jẹ́ ká pàdé tó bá di aago 8 sí aago 9 lálẹ́ òní lórí ètò elétí ìgbáròyé abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o ẹ kú kalẹ̀. bí kìnìún bá bú nínú igbó tìgbó ti jù á mì tìtìtì sip 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí ṣebí ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe ní lóore torí pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó májú ọ̀pọ̀ ènìyàn ní owó bí a wà èyí ni a ṣe ń dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n wá síbi àkànṣe àdúrà fìdíráò ọjọ́ 9 fún màmá wa Sidikat Mopelọ́lá Àyìnbọ́ Ayọ̀ọ́lá tí wọ́n ṣe ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 9 oṣù karùn-ún ọdún 2025 ní iléèwé second ADS Òkèò adúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀tọ̀nkùlú ìlú ènìyàn àti gbogbo àwọn ènìyàn tó wá tó péjú pésẹ̀ síbi ètò náà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run akí bàbá wa kábíyèsí oúnjẹ òtítì ìlú Òkèò His Royal Majesty ọba Rafiu Oṣùọ̀lálé adéètàn kejì oúnjẹ òtítì ilẹ̀ Òkèò àṣekábíyèsí o bẹ́ẹ̀ ni akí bàbá wa Rafiu Gbọ́lágadé tó tó ọlá aláṣẹ àtètè ìlú tètè àdúgbò Ìṣíà àti gbogbo àwọn olóyè tí wọ́n jọ kọ́wọ́rìn wá àdúpẹ́ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ Kájọlà ọ̀nàrẹ́bù Akeem Mustapha Ọláwálé Mugati ọ̀nàrẹ́bù Ṣínà Oyèdèjì tí wọ́n jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin àdúpẹ́ lọ́wọ́ Alhaj OK Salam tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ PDP ní ìjọba ìbílẹ̀ Kájọlà àkí ọmọọba Johnson Ọ̀jẹ́bíyì alága ẹgbẹ́ PDP Alhaji ọ̀nàrẹ́bù Chief Afọlábí Adébáyọ̀ Salmon Bóríkan Sunwọ̀n àkí wọn o bẹ́ẹ̀ ni àkí ọ̀nàrẹ́bù Olúṣọlá Ògúnbọ̀dé àti ọ̀nàrẹ́bù Isiaka